لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ fún aṣáájú wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ilé ìta tọrọ náà atọrọ kí Ọlọ́run Ọba kí ó bá ṣe àlékún kẹ́ fún Annabi sallallahu alayhi wa sallam, àwọn ará ilé Annabi wa sallallahu alayhi wa sallam, àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Annabi sallallahu alayhi wa sallam lójú ọ̀nà sunna tí Ọlọ́run Ọba tí ó fi rán Annabi náà. Eléyìí ni ètò the flag bearers of sunnah, eléyìí tí a bẹ̀rẹ̀ láìpẹ́. Abẹ́lẹ́ Ọba Allah subhanahu wa ta'ala kí ó bá fi àlùbáríkà sí. Èmi ni Kamil Sadiq Danfulani tí mo jẹ́ ẹni tí yóò máa tukọ̀ ètò náà. Ní alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ ṣe, a gbé àwọn afáwà Sheikh Abdul Wahab Ajia wá sí orí ètò tí wọ́n ti sọ fún wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ àti ibi tí wọ́n bá dé lónìí. Abẹ́lẹ́ Ọba Allah subhanahu wa ta'ala kí ó bá san wọ́n ní ẹ̀san lórí. Ní òní a tún máa tẹ̀síwájú àti tún mú ìkan lára a máa wà pẹ̀lú ìkan lára àwọn àgbà àfáà tí wọ́n máa tún ká tún máa wo bí àwọn náà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, bí wọ́n ṣe bí wọn, ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ àti àwọn ìrìn àjò tí wọ́n ṣe láti rí pé àwọn wọ́n kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn. Lónìí mo láyọ̀ láǹfààní láti sọ fún wọn pé a wà pẹ̀lú Sheikh Professor Abdulrazak Abdulmajid Alaro hafidhahullah. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ohun àwọn afáwa náà ni àti gbọ́ láláì ní dènà pẹ̀lú. A bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan ní ọwọ́ wọn láti rí pé a profile pé ta ni ń jẹ́ àfáwà, torí orúkọ tá mọ̀ wọ́n mọ̀. Ẹ má bínú pé bí n ti dárúkọ yẹn, ẹ má bínú Professor Alaro náà ni. Ṣé ìgbà tán bí wọn Alaro náà sọ wọ́n ni pé tó ìgbà tá bí ọmọ wa lónìí Alaro náà ni wọ́n sọ wọ́n ni, àbí báwo ni orúkọ wọn ṣe jẹ́. Ẹ jẹ́ ká gbé báyìí. Sheikh, barakallahu fikum. Ọlọ́run bá ṣe àlékún dáadáa yín. Ibi tí Ọlọ́run bá tí ó bá gbé ilé lónìí, Ọlọ́run bá jẹ́ kí ẹ tún ga jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká wò báwo gan ni wọ́n ṣe bí Professor Abdulrazak Abdulmajid Alaro àti pé ibo gan ni wọ́n bí yín sí. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Èmi náà kí gbogbo ẹ̀yin bẹ̀rẹ̀ látorí atọ́kùn àti gbogbo àwọn tó ṣètò ńláńlá yìí, Ọlọ́run san yín lẹ́san dáadáa. Mo kí gbogbo àwọn tí ètò yìí ọmọ dé sétí gbọ́ wọn náà gbogbo ibi tí wọ́n bá wà, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi náà lẹ ti dákọ̀, Abdulrazak ọmọ Abdulmajid Alaro, torí pé ọ̀pọ̀lọpọ̀ ni mo máa ń gbọ́ tẹ́lómi ó pé Professor Abdulmajid Abdulrazak Alaro. Orúkọ tèmi gan ni Abdulrazak. Masha Allah. Bàbá tó bí mi àwọn ni wọ́n jẹ́ Abdulmajid. Ilé wa ní jẹ́lẹ̀ Alaro ní Ìlọrin. Ẹni tó bá mọ̀ lọ́rin dáadáa yóò mọ̀ pé ní ọkọ̀ tí ó tọ́pọ̀ tó gbajúmọ̀ òun ló kọ ilé Alaro. Àárí tó lé Alaro bóyá 5 lójú bẹ́ẹ̀ lọ nílọrin. Ibi tí kọ́dà àwọn tá a mọ́ra wa rí gbà mí, àwọn yóò ti mọ̀ kí wá papọ̀ pé prof mo rí Alaro kan bí báyìí ọ̀kan náà ni wá. Allahu Akbar. Èyí tó fọ́nì ni pé mo wà ní Ṣakí, yes, Ṣakí ní ọjọ́ kan, Lọ́yọ̀ State. Wọ́n á ń pé àwọn bàbá wa Alaro, àti bàbá kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi Alaro làwọn náà jẹ́. So
ọmọ ìgbà mo ti mọ̀ pé kọ́dà ilé aláró wà ní Ṣakí náà. Mo rò pé n tó fà á ni pé kì í ṣe ó kọ ṣẹ́ ni. Ọ̀rọ̀ àgbẹ̀ gbogbo ilé tí wọ́n bá ti rí ẹnìkan tó bá ń ṣiṣẹ́ aró níjọ́ wọn pé ilé aláró. So gẹ́gẹ́ bá ti mọ̀ níta ń pè láró náà ni kí wọ́n dá aṣọ. So kò lè jọ́nà kan nílùú kan kò sì lè jẹ́ ní ìlú kan. So ní kúkúrú ń tó fa aláró nínú orúkọ mi ni pé ọmọ ilé aláró ni mí. Ilé aláró ti wá òun ló wà ládùúgbò tá à ń pè ní Òkè Pàkátà nílọrin. Wọ́n á tún máa pè ní Òkè Ìbò Aláṣọ. Ọ̀kan náà méjèèjì. Òkè Ìbò Aláṣọ. Òkè Ìbò Aláṣọ àbí Òkè Pàkátà. Ó wà ní local government tá à ń pè ní Ìlọrin West ní Ìlọrin bí. So mo rò pé by that mo ti dáhùn bí wọ́n ti bí mi náà nù. Ẹ má bínú, ẹ jẹ́ kí n béèrè tó rà sí sọ́ọ̀nì ìsìnkú ilé aláró. Ṣé mo lè béèrè ṣé ẹ̀yin gan fúnra yín ṣe ẹ gbìyànjú láti ṣe aṣọ láró rí bá? Ẹ ṣeun púpọ̀. Àwọn ò bá aró yẹn lé. Ìmọ̀ generation tó ti dáró lé wa rí. But èmi ò bá. But historically ó wà pé tó. No, gẹ́gẹ́ bí mo ṣe wí gbogbo ilé tí wọ́n bá ti ní ilé alọ́gọ́sá nírú nǹkan báwọn tó pọ̀ ńlọrin. Gbogbo ilé ibi iṣẹ́ kọ̀ọ̀kan ilé ahunṣọ jẹun ń bẹ ńlọrin. Ilé elélùbọ́ ń bẹ ńlọrin. Ìtún ni iṣẹ́ tó ń kálukú bá ń ṣe dé rà pé máa ṣàdáadáa nílọrin wọ́n máa fi ń. So kìí ṣe pa bá ẹnìkankan tí ń ṣe aró. But a mọ̀ pé ilé wa ilé aláró. So ìgbà tí wọ́n ti wá dáró mbẹ̀ kẹ́yìn àwọn ọmọ èmi ọmọ. Barakallahu fikum. But at least mo lè sọ generation tèmi. Mo lè sọ generation ti bàbá tó bí mi. Àníwò mo bá ń tàn bàbá tó bí mi náà àti ìyá tó bí bàbá tó bí mi. Kò sẹ́ni kankan wa tá a gbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ aró, which means pé bóyá generation tó ti lọ tó ti pẹ́ díẹ̀. Alhamdulillah, Ọlọ́run bá san yín ní ẹ̀san lórí bí ẹ ṣe gbọ́ náà ní pé tó orúkọ àwọn àfáà wa wọn náà ní Abdulrazak, bàbá tó bí wọn òun ní Abdulmajid. Ilé tán ti wá jáde òun náà là ń pè ní ilé aláró. Ẹ ti sọ fún wa orúkọ ilé, orúkọ bàbá. Ṣé Ìlọrin náà bí yín sí ni? Ṣé Ìlọrin lẹ dàgbà sí ni àbí ẹ ti gbélé Lárúbáwá kan ẹ ṣe wá padà wá? Bó lẹ ṣe ṣe? Bó lẹ ṣe dàgbà gan-an? Well, Ìlọrin mo dàgbà sí and Ìlọrin náà ni mo lè pẹ̀lú tí mo mọ̀ dáadáa láti kékeré. But lódodo Ìlọrin kan bí mi sí. Allahu Akbar. Ìlọrin kan ni wọ́n bí mi sí. Agége ní Lagos State ni wọ́n bí mi sí. Torí pé bẹ́ẹ̀ ni àwọn bàbá gbé. Ibẹ̀ náà ni wọ́n gbé títí tọ́lọ́run fi ní títí tó dé pẹ̀lú. So but láti kékeré ń pé Ọlọ́run tètè pé àwọn bàbá sọ́dọ̀. Láti primary 1 mi Ìlọrin mo gbé. So the moment tí Ọlọ́run ti kádàrá pé ó rí bẹ́ẹ̀. So inú àwọn màmá wa láwọn ìyàwó bàbá wa tí àwọn ní àwọn lọ Ìlọrin. Màmá tó bí mi wọ́n wà ní àwọn tí omi èkì irú choice bẹ́ẹ̀. Ló jẹ́ kó yẹ pé ní right from ìgbà tí mi ti bẹ̀rẹ̀ àti ilé kéwò àti ilé ìwé Ìlọrin náà mo ti sọ gbé. Alhamdulillah, bí ẹ ṣe gbọ́ náà ni pé ó ṣe wá lè mọ̀ torí àwa lọ́kàn tèmi pé Ìlọrin náà ni wọ́n bí a súnmọ́ pé Ìlọrin náà bí àwọn afáwa sí Ìlọrin náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe kékeré. Gbogbo àmì téèyàn ò bá béèrè èèyàn ò ní mọ̀. Abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn bàbá tán ti papòdà náà kọ́lọ́run bá kó dákun kó bá ṣàforíjì fún wọn, kọ́lọ́run kó bá wa gbà wọn ní ẹrú. A ti sọ ẹ̀ṣẹ̀ bí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ẹ jẹ́ ká mọ̀ báwo gan-an lẹ ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam gan-an àti pé ṣé ẹ kó lákòóyàwó Western papọ̀ mọ́ Islamic ní àbí ẹ ṣe lọ́tọ̀ọ̀tọ̀? Ní
generation tí èmi dàgbà ní kékeré tí mo mọ̀ bá ṣe ń gbé ńlọrin gbà yẹn ẹni tó bá sọ pé òun kọ́kọ́ lọ léwe kó tó lọ lé kí ń lọrin gbà wọn kò fẹ́ possible lọ́pàá kò sí èyí tí a máa ń lọrin náà ni pé kéwú lèèyàn kọ́kọ́ máa ń ké alhamdulilayi tèmi náà yàtọ̀ so ilé kéwú náà mo kọ́ bẹ̀rẹ̀ tá ń pè ní ilé kéwú wàhálà wàhálà náà la máa gbé lọ ilé kéwú níjọ́ tá a bá ti ka ọ̀kan tán á fọ̀ wọ́n bá wa hàn omi sí so generally ní lọrin tèmi máa ń gbà yẹn kódà tí èèyàn bá kéwú débì kan kò ní lọ léèwé inú tó lè dìlé kéèyàn ó lọ léèwé òní kíkéwú rẹ̀ ó má ti lọ wájú so lè kéwú lèmi náà kọ́kọ́ bẹ̀rẹ̀ alhamdulillah ilé kéwú tí mo lọ ilé kéwú wà láàbù mo ṣe wí so ibẹ̀ náà lọ́lọ́run ti wá plan bó ni màá ṣe rìn mí because ní family wa ọ̀pọ̀lọpọ̀ wa ìwé la máa ń kà nílé wa ilé aláró bẹ́ẹ̀ ni but ọ̀wọ́n nu ẹni tí ò kéwú ní wa náà ó fi mọ gbogbo àwọn ẹ̀gbọ́n mi but pé ẹnìkan wà á jòkó ti kéwú pélé kéwú lòun lọ rágbémi làkọ́kọ́ ọlọ́run ó tó bẹ́ẹ̀ because nígbà tí mo bẹ̀rẹ̀ lé kéwú yìí ó dàbí ìgbà tó pé wọ́n wò pé ó yá mi púpọ̀ láti parí lé kéwú ní lẹ́wù lé kéwú gbà yẹn so within 2 years ẹlòmíín lọ́dún mẹ́fà mẹ́ ẹlòmíín máa lọ́dún márùn so ìyẹn náà lọ́lọ́run fi wá ní ilé kéwú ní lọ torí bó ṣe yá yín sí ìgbà tí ọdún kan náà tí mo ṣe sọ pé ìṣẹ̀lẹ̀ ikú àwọn bàbá ló mú mi dé lọ́rin and mo ti fẹ́ wọ primary school lágége lọ́dún táwọn bàbá kú gbẹ so ọjọ́ jẹ́ pé mo ṣe dé lọ́rin náà ṣe rántí ọdún náà that was 1976 ní ọdún tí n lè gbàgbé it was February 1976 ọjọ́ díẹ̀ ló wà láàrin ikú àwọn bàbá mi àti General Murtala Muhammad so ọjọ́ díẹ̀ ló wà láàrin February náà làwọn méjì so ọdún yẹn náà mo bẹ̀rẹ̀ primary school ọdún yẹn náà mo bẹ̀rẹ̀ ilé kéwú so èyí tó yọ kọ́mọ̀ ń gbà yẹn ni pé yẹ mo ṣe wílẹ̀ kan pé kéwú máa ń dilé kéèyàn tó lọ léèwé yẹn pé kéèyàn tó lọ secondary school so ọmọ tí ọba ti parí ilé kéwú kódà bàbá rí admission college wọn ni ọmọ lọ èyí tí parí kéwú so èyí tó yọ expect náà ni pé ilé kéwú yẹn ó pé kìyàn iye ọdún tí gbàjọba bí parí ilé kéwú yóò ti ṣe tán tẹ́yìn wá parí lọ́dún méjì so ìyẹn lọ wá mú ọlọ́nkọ́ máṣá bá ń san màmá lẹ́sàn dáadáa so ó dàbí pé wọ́n wà worried pé kí lọ́mọ yóò máa ṣe because ilé ìwé táwa lọ dábìtì sí ní tẹ́yìn pẹ́pẹ́pẹ́ léèwé aago 12:00 ẹ ti jáde iléèwé ọ̀sán léèwé aláàárọ̀ ọ̀sán so nígbà tí ẹ bá jọ á lọ léèwé tó ti jáde láago 12:00 kí ni wàá máa ṣe gbogbo ọjọ́ tó kù and nínú ètò Ọlọ́run ìgbà yẹn mo lọ́dún méjì ni so ọdún kẹta tí màá wọ primary 3 ẹni tó bá wà used to system education wa ń gbà yẹn gbogbo primary 3 ní Ìlọrin àbí sọdá mi lójú iléèwé ọlọ́sàn primary 1 ìsàárọ̀ primary 2 ìsàárọ̀ so primary 3 ẹ bọ̀ sí ọ̀sán so ó fún àwọn màmá ní concern pé kí ni màá ṣe láàárọ̀ so and àwọn náà rí ọ̀pọ̀lọpọ̀ ìrìn táwọn ọmọ mẹ́rin gbà wọn tí ó tẹ́ wọn lọ́rùn àná fún ìpè tí n bá ní kankan tí ń ṣe láti mi náà lè máa tẹ̀lé wọn bàbá kú wò pé ká lọ fi mí sílé kéwù pé nígbà tó ti ké Kùránì tán yìí
abala kékeré nǹkan gbà wọn ìtumọ̀ ẹ̀ ni pé a lè kà á fúnra wa àti ká ọgọ́ta èso ẹ̀ kì í ṣe pé a máa há kúrò àgbà yẹn lọ títí tó pé tọ́ àjẹkọ́lọ̀ kẹ́ ìlìmí wọn máa ń pè mí àwọn kì í ṣe túmọ̀ òun náà ni ẹ̀ ń pè òun náà ni túmọ̀ ìlìmí làwọn máa ń pè mí ok ìtumọ̀ làwa bá àjẹkọ́lọ̀ lè ké wọ ìlìmí so bọ́lọ̀ ń ṣe wá ní kí wọ́n mú mi lọ Muhyiddin at a very tender age. Allah akbar. Because primary 3 mo ti wọ Muhyiddin. Normally àwọn tó bá jáde primary ni máa wọ bẹ̀. But àwọn àlùfáà wa ẹnu ọkọ̀ bá ń ṣàlékún kẹrẹ fún wọn. Bàbá wa Fadilatu Sheikh Abdullah Jibril Imam Sahba. Wọ́n accommodate mi pé kí n máa lọ iléèwé lọ́sàn-án. Kẹ́mi wá sí ilé kéwú láàárọ̀. Ilé kéwú bí aago 12 máa ń jáde bọ̀ tí wọ́n fẹ́ mi láàyè pé tí n bá ti di ara pé tí n bá gbàgbé 12:30 lẹ́yìn ọlọ́sàn bẹ̀rẹ̀ so tó bá ti di 12 èmi lè kúrò ní. sọ ẹ lọ máa lọ sí ilé kéwú lọ sí iléèwé mo so iléèwé òkè pàkátà náà mo lọ òun náà lọ kọjú sí ilé wa tẹ́ bá mọ̀lẹ́ aláró iléèwé tó kọjú sí ilé aláró gan ni iléèwé tí mo lọ so mo ṣe bẹ̀rẹ̀ kéwú nù so by that lọ́lọ́run fi ní kó jẹ́ pé wọ́n ti ń rí i pé ní tí n bá jáde primary school ọ̀rọ̀ àkọlọ̀ ti la ọ̀nà tí tèmi ọgbà so because mo jáde primary school mo sì wá nílé kéwú èyí tí parí ilé kéwú gbà primary 3 mo wọlé kéwú àmì ilé kéwú à ń gba àwọn aṣọ́dún mẹ́ta ní marhala ibtidaiya aṣọ́dún mẹ́ta míì ní marhala i'dadiyya bí junior secondary nísìnyí àtẹ̀tí ní sànàwí àgbà so bí mo ṣe rìnrìn àjò mi nìyẹn tó fi di pé because kò bá bọ́lọ́run ṣe kádàrá ọ̀dà púpọ̀ alhamdulillah because ọlọ́run ní kó ṣe pé mi ni the best student in my primary school so gba àwọn ọ̀gá mi ti ya programu kalẹ̀ fún mi láwọn teachers wà pé náà wà bí báyìí ní ọba tí àwọn màmá wọ́n fẹsẹ̀ lórí tí wọ́n fẹ́ for one reason torí wọ́n padà sọ fún mi pé and then tó kù ní àǹtí wa wọ́n bẹ dáadáa dì sí náà àbúrò bàbá wa she must be close to 100 years now wọ́n sì wà lálàáfíà dáadáa lọ́nkọ́ bá tó tọ́jú wọn. Àwọn náà sọ fún mi pé bàbá yín ti máa ń jẹ lẹ́nu pé òun fẹ́ kọ́ máa kọ́ kéwù so láti fòféèlì wíṣì bàbá pé nígbà tí Ọlọ́run ti ní kí wọ́n ti máa lọ lé kéwù yìí ẹ̀kan máa bá ọ̀rọ̀ lé kéwù yẹn lọ so lọ jẹ́ kó ọ̀rọ̀ ọ̀rùn fún mi láti pé kí n gbogbo táwọn ọ̀gá mi ń plan nǹkan ká ti wà ní and àwọn náà mọ̀ because it got to a stage tó pé ní mo láti máa lọ iléèwé ọjọ́ méjì iléèké ọjọ́ mẹ́ta torí primary school wa ń gbà ọ̀tẹ̀ bá tó dé primary 6 ẹ padà sáláàárọ̀ and that was a bit challenging fún mi ọ̀rọ̀ ń gba iléèwé ọ̀sán iléèké àárọ̀ but now nísìnyí primary 6 ni àti iléèké àti iléèwé àárọ̀ ni wọ́n so kọ̀sẹ́ntì ọmọ àwọn àfáà mi iléèké mọ̀ pé èmi wá iléèké gbogbo ọjọ́ likewise àwọn teachers ní iléèwé náà wọ́n mọ̀ pé mi wá iléèwé ní ọjọ́ bá gbogbo àwọn ọjọ́ so mọ́ alternate ìtàbálẹ̀ exam nìkan ìfẹ́ kan pàkéjì tí ń gbà wọ́n nìkan nínú fèsì kan so alhamdulillah bí ó ṣe di pé ọlọ́run wá ní kí n fẹ́ kan kọjú sí kéwú ní Muhyiddin bọ̀tí tó jẹ́ kó tún rọrùn fún mi láti lè wá Muhyiddin lọ́n kó tún san bàbá tí wọ́n dá Muhyiddin àfáà wa lọ́n kó san wọ́n lẹ́san dáadáa púpọ̀ ẹ mo ṣe wí yàmọ̀ history wa ń lé wa ìwé la sábà máa ń kà ó ṣòro kún ó tó gbà pé kí n kàn máa kẹ́míkà ní kéwú nìkan ní ẹ̀mí fẹ́ ké but fortunately àwọn bàbá ti kó gbogbo ẹ̀kọ́ láti ilẹ̀ ní Muhyiddin láti gbà yẹn náà wọ́n gba tíṣà fún wa tí kọ́ wa ní wọ́n máa kọ́ wa níwèé so later àwọn padà introduce pé àwọn ọmọ yìí náà lè ṣèdánwò secondary school àwọn ọmọ yìí náà
mo máa ń sọ fáwọn èèyàn pé èmi ò lọ any secondary school mi lẹ́yìn ìwé tí mo kà Muyideen and n tí mo kà Muyideen ni wọ́n fi fún mi l'admission to read law ní Ahmadu Bello University Zaria kí n tiẹ̀ tó lọ Saudi. So bàbá náà ṣe dáadáa fún wa púpọ̀ ó sì jẹ́ kó irú èmi tí mo lè fẹ́ rí resistance nílé pé ìwọ sì wá pé wọ́n jẹ́ kẹrí kó lápòyàwó. àánú yóò kàwé ń bẹ̀ náà pé wá àtìwé ni wọ́n ń ké ń bẹ̀ ọjọ́ kí n lè rí àwọn tó lè páwọn nígbà ní fámílì àwọn náà farama. So alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó ṣe àwọn ìrìn àjò yìí ní ìrọ̀rùn torí pé kíni tí a bá wò síwájú Ọlọ́run Ọba ò ṣe nírọ̀rùn fáwọn ẹlòmíì ọpẹ́ náà ni a máa dùn. Àwọn bàbá tí wọ́n ṣe ìgbìyànjú náà lórí pé báwo làwọn ọmọ yìí àwa náà wà fortunate pé láti bá wọn lórí pé títàn dé pẹ̀lú ọba Allah subhanahu wa ta'ala kó dákun kí ó san lẹ́san dáadáa kí ó gba àbọ̀ wọn. Láti bí a ṣe ń sọ̀rọ̀ a rí pé àwọn bàbá Muyideen wà prominent nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Àwọn olótún jẹ́ àwọn àfáà olótún nípa lára torí bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ náà kò ní jẹ́ páwọn nìkan náà ní ẹ̀fọn wọn nípa lórí pé bẹ́ẹ̀ ṣe dé àwọn torí ìpìlẹ̀ náà ní kókó tí foundation bá ti dá every other thing tí yóò mọ bíìrì lórí rẹ̀ bí idhnillahi ta'ala a ní ìrò kan pé yóò tún dá. Àwọn wo náà tún ní ipa tí wọ́n kó lórí academic journey. Àlùfáà kan kọ́kọ́ mi ní kéwú wọn nípa púpọ̀ ilé kéwú aláàjì mo ní mo lọ ilé kéwú láti kọ́kọ́ because ibẹ̀ láti kọ́ mọ́. Àdúgbò wo ni ibẹ̀? Ládùúgbò wa náà ni. Ní Pàkátà? Ibẹ̀ ni àwọn gan ni ilé àfáà ládùúgbò wa à ń pè ní ilé àfáà Sàánú. Ilé àfáà Sàánú. Ẹ bá dádùúgbò wa nísìnyí àwọn ní mọ́ṣáláṣí ibẹ̀ ní mọ́ṣáláṣí wa àwọn náà wọ́n jẹ́ ìmáàmù wa ìsìn so ibẹ̀ ni mo ti kéwú. Àlùfáà ni ọmọ sábà kí àwọn náà wọ́n pè wọ́n ní ìmọ̀rúkọ wọn gan àfáà Màrí náà làwọn wọn sí àwọn náà padà jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí yẹn náà kó tó di pé títà dé lórí ìmáàmù náà lọ́lọ́run ti ní kí wọ́n padà ṣaláìsí. So wọ́n nípa púpọ̀ kọ́ sí pé yẹn ọkọ̀ yàn kéwú foundation náà ni àwọn ni wọ́n kọ́ wa wọ́n dẹ̀ wọ́n kọ́ wa dáadáa wọ́n sì lákàkún gbogbo àwọn ọmọ tó wà ní kápá wọn gbà wọn. So nígbà tí wọ́n sì tún gbọ́ pé mo ń padà ń lọ lé kéwú ni wọ́n dùn so wọ́n ṣó rẹ̀ sí mi pé inú àwọn dùn because mo padà realize pé ọ̀rẹ́ tún làwọn àti àwọn bàbá. So gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè inú àwọn tí èmi máa ń ṣàdúrà fún tí mo gbọ́dọ̀ ṣàdúrà fún òun làwọn afáàní tí wọ́n kọ́kọ́ mi ní kéwì. Ẹlẹ́ẹ̀kẹta ẹni ẹ̀ńtọ́ wà most prominent. Bẹ́ẹ̀ni tó láwọn èèyàn pọ̀. Very correct. Òun làwọn bàbá wa Fadilatu Sheikh Abdullah Jibril Imam Sahban. Wọ́n ṣe púpọ̀ nínú ìrìn àjò mi. Nígbà tí mo délé kéwú ní Muyideen wọ́n béèrè pé bàbá rẹ̀ ń kọ́ wọ́n ní bàbá ò sí mọ́ o. From that day ìrántí mọ́ but bóyá 50% àbí 30% owó lé kéwú ni wọ́n ní kémi ọmọ ẹ̀sán from day one. Nígbà tó di bí ọdún díẹ̀ ṣe ọba tẹ̀ ní kí n má san kankan mọ́. So tí mo fi jáde ní Muyideen ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ẹ̀kọ́ ọ̀fẹ́ mo kọ́. Wọ́n wá san lẹ́san dáadáa because ẹ mọ kí ọmọ kékeré ó lùsì òbí rẹ̀ pàtàkì jùlọ bàbá ó ṣòro díẹ̀ kò sì pé ìyá nìkan náà ni àtàwọn tó bá lè support yẹn wá lọ títí tí ó fi dá. So àkọ́kọ́ bóyá kò bá dá màmá lágara ńgbà tí ọba sí owó but Ọlọ́run fi bàbá yìí rọ́pò tí mo fi jáde Muyideen nsàkọ́bọ̀ scholarship wọn fún mi all through èyí ò ní ká wá kọ́ gbogbo ìrìn àjò mi mo ṣe ni mo wá rìn yìí èmi ò plan rẹ̀
bàbá yìí náà lọ́lọ́ ní kọ́ mọ́ plan ẹ̀ fún mi àti gbogbo àwọn ọmọ tí a wà lọ́dọ̀ wọn gbà yẹn. Bàbá yìí náà ni wọ́n kọ́ ronú pé tẹ́ bá ti kéwú tán ní ìgbà kan o, tẹ́ bá ti kéwú láàárọ̀ á dálé ìwé lẹ̀ fún ẹ̀ ní kò lè kéwú náà. And béèrè ni bí àwàdà ni wọ́n láwọn lọ register wa as external candidate. Ó sì máa wí fún wa náà ilé irú ìdánwò tí wọ́n ń ṣe ní ìta àwọn iléèwé yẹn àwọn ìlọ register yìí náà. Ìgbà yẹn ibi tí wọ́n ráyè sí làwọn teachers colleges. Àwọn náà máa ń ṣe tá à ń pè ní grade 2 teachers certificate examination bí WAEC náà ni. So àwọn náà ni wọ́n register wa. Àwọn plan rẹ̀ inú àwọn tó jẹ́ méjì nígbà wọn tọ́rọ̀ bá kànra àmọ́ rárá wa létí Honourable Justice Abdulrasaq Dagbo the Kwara State Sharia Court of Appeal ara àwọn méjì wà lè kéwù àtàwọn míì náà tí kálukú ti wà lóríṣiríṣi ààyè. So ẹ̀kẹta tí bàbá tún ṣe ìlẹ̀ rántí gbogbo ẹ̀bọ̀ tí gbà tẹ̀bi ní mo gbọ́dọ̀ sọ. Èmi ò mọ bí wọ́n ṣe máa ń lọlẹ̀ Lárúbáwá. So bàbá yìí náà ni àwọn náà wọ́n process àwọn náà wọ́n apply. Mo ṣe pé bóyá ẹ ti ẹ̀ mọ̀ pé ilẹ̀ Lárúbáwá kan wà níbi kan tí ẹ lọ. And àwọn òbí wọ̀ sí ìran kan rẹ̀ ṣe torí wọn fi ní alọ́lẹ̀ kéwù. Sọ́kàn wù wọ́n ó wù màmá mi because àfáà ni bàbá tó bí màmá mi. Àfáà ńláńlá ni wọn nílùú kan tá à ń pè ní Gbẹ̀dẹ̀. Àtàwọn làfáà ti ń kọ́ gbogbo èèyàn kéwù bẹ́ẹ̀. So màmá mi náà dẹ̀ kéwù. Wọ́n sọ fáwọn èèyàn pé inú àfáà tó kọ́ mi kéwù ni màmá mi. Màmá mi náà kéwù. So ó wù àwọn. Wọ́n tún wá láyé nígbà tó pé bàbá mi ti ló wù àwọn kọ́mọ kan. Bàbá náà ni òṣìṣẹ́ mọ́ yìí. Àwọn fẹ́ kí Ọlọ́run mú àdéhùn yẹn ṣẹ lórí jíjẹ. So lórí ọ̀rọ̀ àwọn bàbá wa Muhyiddin mò ń sọ. Àwọn ni wọ́n máa bá wọn ṣe kówé wa lọ Saudi. Wọ́n ṣe gbà wá kí a máa bọ̀ ní Saudi. Àwọn ọmọ o. Mò ń sọ eléyìí nítorí àwa tá à ń bọ̀ náà káwa náà jọ àwọn ẹni ṣáájú yìí. Àwọn kan ń ṣe tí wọ́n fọ́lọ́run. Wọ́n mọ at least wọ́n mọ màmá tèmi. Wọ́n mọ̀ nínú àwọn tá a jọ wà nílé kéwùgbà tí wọ́n mọ àwọn tó bí wọn. Wọ́n kàn ṣe tí wọ́n fọ́lọ́run wà. Ọlọ́run. So bàbá yìí Ọlọ́run kó bá ń san wọ́n lẹ́san dáadáa. Kó bá ń forí jìn wọ́n. Kó tọ́jú àwọn ọmọ tí wọ́n náà. Nígbà tí mo wà Muhyiddin náà nínú àwọn tọ́lọ́run fi wá ní kí wọ́n build wa kí wọ́n kára máa sì kí pé ẹ kọjú sí táwọn òbí ní ẹ wá ṣe ní o. Òun là bàbá wa tá ń pè ní bàbá Madina. Bàbá wa Fadilatu Sheikh Amin Ibrahim rahimahullah ta'ala. Wọ́n ṣiṣẹ́ púpọ̀ lára wa o. Wọ́n ṣiṣẹ́ púpọ̀ lára wa ṣẹ́mà ọmọ èké òní ṣe ká má láwọn àwà kan. Kò ṣe pé bóyá wọ́n mọ̀ yín rí tẹ́lẹ̀ bí kan. Gbogbo ọmọ ilé kéwú kò sí ọmọ ilé kéwú Muhyiddin gbà wọn àbẹ̀rù àwọn mùdúrù. Téèyàn bá máa mùdúrù wa wọn sọ fún. Kò jẹ́ kó ń kó búlálà dání pé. Gbogbo ẹ̀ làwọn bàbá Madina kó lọ́wọ́. Ìdí lọ náà àwa ń padà ń ṣàdúrà fún wọn. Wallahi alazim. Mo ní àwọn méjì mi tá rọ́ọ̀bà kan àmọ́ sọ̀rọ̀ pé afẹ́ lè pé ká wá nǹkan kan ṣe sí bàbá yìí nígbà wọn gbà tí wọ́n lé gbogbo náà gbà náà. Mọ̀tà padà wá rí i pé wọ́n ṣe dáadáa púpọ̀. Bàbá Madina wọn ò gba ọ̀fẹ́ gbà àbí kò gbà gbẹ̀yàn bá sì gba gbogbo nǹkan ní at the same time tí wọ́n bá wá rí ẹni tí ó múra nù ọmọ wọn tó ọmọ kí wọn náà wọ́n fẹ́ràn rẹ̀ kọjá àlà mo lè wí bẹ́ẹ̀. So bàbá yìí náà wọ́n gbìyànjú púpọ̀ o. Ẹnu àwọn tó lè wọ́n bá lò ẹbí dáhùn sí béèrè yìí wọ́n pọ̀ ilé àdìdárúkọ wọn tó release àwọn díẹ̀ tí mo dákọ̀ yìí kọ́lọ́nkọ́ mọ́sá bá ń san wọ́n lẹ́san dáadáa. Ẹ̀jẹ̀ ń dákọ̀ ẹnìkan sí àlùfáà wa àwọn náà ti ṣaláìsí à ń pè wọ́n ní Ustaz Suleiman Alábẹ́rẹ́
àwọn ni mo máa ń sọ fáwọn èèyàn pé àwọn ni wọ́n kọ́kọ́ mi ní usulul fiqh láyé nígbà tá a bẹ̀rẹ̀ sanawiya Muhyiddin wọ́n wà nígbà yẹn wọn ò sí ní Muhyiddin wọ́n wà ní Kwara State Polytechnics Kwara Poly kan náà. Kwara Poly lecturer ni wọ́n ń bẹ̀ but gẹ́gẹ́ bí àjọṣepọ̀ dáadáa tó wà láàrin àwọn àti àwọn àlùfáà wa àtàǹfààní táwọn náà ti rí tọ́ra gbọ́nú tàn pé scholarship Muhyiddin náà làwọn náà lò lọ fi kẹ́kọ̀ọ́ ní Al-Iraq wọn á jẹ́ ẹni tó mà. wọ́n padà wálé. wọ́n padà wálé wọ́n ń ṣiṣẹ́ ìjọba ṣe. Okay. but wọn ò fi bàbá lẹ̀. so àwọn náà wá ní mọ́dà tí wọ́n ń kọ́ wa. so wọ́n bá ṣe bí give back làwọn fi ń ṣe yẹn. so àwọn àlùfáà tó kọ́ wa pọ̀ bẹ́ẹ̀ ara wọn ni àlùfáà wa Professor Hamza Abdulrahim àlùfáà mi ni wọn. àwọn ni wọ́n kọ́ mi ní al-adab al-arabi. àwọn náà wà ní College of Education lọ nígbà as a lecturer but àwọn náà rántí àǹfààní táwọn scholarship Muhyiddin wọn làwọn náà lò ilẹ̀ Lárúbáwá táwọn náà lọ. eléyìí náà mò ń sọ kìí ṣe nítorí ká máa kìí tẹ́ ṣe tó bò tábà kan tó àṣírí kan àṣírí dáadáa ni but nínú tó yẹ ká tí wọ́n fẹ́ máa parẹ́ ni pé táwọn yẹn bá ti ṣàǹfààní àbí wọ́n kéwú lọ́dọ̀ ẹnìkan wọ́n bá ti lè mọ̀ tí wọ́n gba tí wọ́n fẹ́ wọn nísìnyí kódà ẹ fẹ́ lè pé bóyá wọn ò mọ̀ rí kódà o aláì kódà nínú tí ọmọ mi máa sọ tí ń sọ yìí nìyẹn nígbà àwọn ọmọ ò kẹsì pé wọ́n gbowó kan Muhyiddin wọn ò Muhyiddin ọ̀jẹ̀ ìlówó tó lè fún wọn compared to tí wọ́n ń gbà ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ but kọ́ra wọn bá ṣe alẹ́ wọ́n máa ń fi lecture wa sálẹ̀ ńgbà míì wọ́n make sure weekend wọ́n make sure pé àwọn wa kọ́ wa ní tí mo fi single out to Sheikh Suleiman ni pé àwọn lọ́lọ́run ní kí n kọ́ gbọ́n tí ń jẹ́ usulul fiqh yìí lẹ́nu wọn àná kọ́ wa ní mádà usulul fiqh tó jẹ́ pé ńgbà tí Ọlọ́run padà kádàrá pa lọlẹ̀ Lárúbáwá okun ara ń tó wù mí láti wà ní kùlíyà ṣẹ̀ríà torí foundation ti wà. torí foundation wọ́n lé foundation tó dáa fún wa ní aspect yìí lọ́mọ sáà kí àwọn náà. Barakallahu fikum. Bẹ́ẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn tí wọ́n wà láyé nù wọn kí lọ́wọ́ bá ṣe àlékún dáadáa wọn àwọn tí wọ́n sì mọ́ kí abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó dákun kó ṣe àforíjì fún wọn. a ti sọ fún wa bá ṣe bẹ̀rẹ̀ títí tẹ́ fi dé Muhyiddin tẹ́ fi wádìí pé ṣé ẹ jẹ́ ká ní ṣókí ilẹ̀ Lárúbáwá mélòó lẹ lọ láti kẹ́kọ̀ọ́ ṣé Saudi nìkan náà ni abẹ́ tún lọ sáwọn ìlú mi. kì í ṣe Saudi nìkan mo kẹ́kọ̀ọ́ ní Saudi nílẹ̀ Lárúbáwá àbí mo dẹ̀ kẹ́kọ̀ọ́ ní Sudan ilẹ̀ Lárúbáwá Sudan náà mo fẹ́ bí pa Áfíríkà bí ló wà so ní ẹ̀kọ́ tí yóò take years táǹpì lẹ́kọ̀ọ́ degrees àwọn ìlú méjèèjì tí mo ti kọ́ but mo tún wá láwọn ẹ̀kọ́ kéékèèké tí mo kọ́ láwọn ìlú mi mo tá a pé ìlú téèyàn ti jòkó tó ti kẹ́kọ̀ọ́ tó pẹ́ so ìlú méjèèjì yìí. Barakallahu fikum. Wọ́n tẹ́ kọ́ńbẹ́ abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó fi àlùbáríkà tó pọ̀ sí Ọlọ́run jẹ́ kí ó wúlò fún yín láyé bí aṣọ́lọ́ọ̀la ọjọ́ ọ̀gbìn al-Qiyama. àti wo àwọn ìlú tẹ́ lọ ẹ jẹ́ kí èwo ni ó jẹ́ gbòógì nínú experience tẹ́ ní ilẹ̀ Lárúbáwá bóyá commitment ni o bóyá appointment ni o bóyá nǹkan tó jẹ́ nǹkan gbòógì tó yẹ pé kí n tó kúrò láwọn ìlú yìí àwọn nǹkan tí mo ṣe ni. Well, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ gbogbo ń tá a ṣe ń bẹ̀ náà ni ó jẹ́ gbòógì but lódodo Saudi gan ni mo lè pé Ọlọ́run fi build the personality ni àwọn àlùfáà wa ní tí mo ti tàgbàwájú wọn kọjá mo ti wí Nàìjíríà ìpìlẹ̀ dáadáa wọn bá wa fi lélẹ̀ bọ̀tà kọ́kọ́ pé ibi tí mo ṣe first degree ni Saudi ni tí n sọ nìyẹn so òun náà sì ní foundation gbogbo tí ń jẹ́ specializations èèyàn ṣàkọ́kọ́ ní degree alákọ̀ọ́kọ́ yóò ti ké so ní al-Jami'a al-Islamiyya bil Madina al-Munawwara so mo máa ń sọ fún kọ́dà mo máa ń sọ ní tá a bá ń sọ̀rọ̀ láàrin àwọn ará wa tí ì ṣe Nàìjíríà gan pé
each time tó bá ti gbọ́ tí n bá sọ pé my university gba university ní ilé wa fi Islamic University Madina mo kẹ́kọ̀ọ́ láwọn mo máa ń at least mo ti university mo ti jẹ́ student níbẹ̀ títí dòní ó di 4 so but nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí tí bá kàn sọ pé yẹn pé university mi tí ń ṣàlàyé rẹ̀ síwájú kéèyàn mọ̀ pé Madina ni mi ibẹ̀ náà mo pẹ́ sí jù anyway ibẹ̀ náà mo pẹ́ sí jù so ní tí mo lè rò pé bóyá ẹ fẹ́ kí n sọ bóyá ń tọ́ yàtọ̀ because gbogbo wa náà la àtàkẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n ṣe dáadáa fún wa púpọ̀ again kí n tún sọ àwọ̀ àṣàn kọ́bọ̀ tàbí kéwù Saudi ọ̀fẹ́ ni o ẹ wá sí ọ̀fẹ́ nìkan wọ́n tún tọ́jú wa ní títọ́jú tó pọ̀ Wallahi alazim wọ́n tọ́jú wa ní ìtọ́jú tó pọ̀. Ìtọ́jú tán báwọn ẹlòmíín ṣe máa ń sọ ṣé ìtọ́jú tán fún yín pé tó bí indoctrination ni àbí pé torí ẹlòmíín ṣé wọn kọ́ ti bìlí pé àbá náà lẹ́yìn kí ni wọ́n ń pè ní indoctrination lọ́dọ̀ tí wọ́n bí pé force feeding of pé n tẹ́ afẹ́kẹ́ mọ̀ rí o ẹ gbọ́dọ̀ máa ń mọ nǹkan ibi tẹ́ gbọ́dọ̀ wà ní o ẹ gbọ́dọ̀ kọjá bí o ṣé bẹ́ẹ̀ lórí. Kò sí ẹni tí ò ní indoctrinate student rẹ̀ tí n bá gbogbo ibi tá a ti ń kọ́ yẹn ìdá ń kọ́ wọn náà la fẹ́ kí wọ́n mọ̀ but n tí mo lè assure gbogbo ẹni tí n bá ń wò tí n bá ń gbọ́ ní tá à ń sọ yìí òun ni pé ẹ̀kọ́ tá a kọ́ ní Saudi kìí ṣe ẹ̀kọ́ pé o gbọ́dọ̀ ìbá ti ń ké fún ọ yìí bẹ́ẹ̀ náà ni ọmọ lọ ké o òun lọ́jọ́ jẹ́ pé nínú àǹfààní tá a ṣe mo sì rò pé ó sì continue lónìí especially kò lé àṣírí àtẹ̀mí lọ wọn ò ní kọ́ wa ní mọ́bí àbí kan péré gbogbo ń tá a bá kọ́ mọ́bí àbí mẹ́rẹ̀ẹ̀rin wọn kọ́ wa pé orí báyìí ní tí Abu Hanifa wí ni ní tí Imam Ahmad sọ̀rọ̀ inti Shafi'i wini inti al-Imam Ahmad bin Hanbal wini wọ́n wá kó àwọn ẹ̀rí wọn kalẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn tó bá yẹ pé ìlú mi ní Saudi madhabi Hanbali ni wọ́n lò ńbẹ̀ tó bá yẹ pé wọ́n fẹ́ ṣe indoctrination tẹ̀ ń wí bẹ́ẹ̀ nǹkan tí wọ́n máa kọ́ yín lásán nìyẹn wọ́n máa kọ́ àná pé kódà nínú àwọn àlùfáà wa kan àtẹ́ǹtì gbogbo yunifásitì sí against ẹ̀ gbà mo rántí ńgbà tá a dé 200 level ọ̀gá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni máa ń kọ́ wa ní fíkú every year ọ̀gá 4 ó wà very intensified ọ̀gá 4 yóò kọ́ yẹn ní fíkú ní kùlíyà ṣẹ̀ríà nínú àwọn ọ̀gá 4 yìí nínú àwọn àfáà wa àgbà Professor Al-Mas'udi ńgbà wọn àwa ní tírà tí yunifásitì yìí ní ká máa lò tí ó fún wa ní gbogbo àwọn màdáìbò yìí òní tírà Bidayatul Mujtahid wa Nihayatul Muqtasid tí tírà Ibn Rushd tó bá ti wá dìgbà píríọ̀dù tí wọ́n ní àgbékalẹ̀ wọ́n á lọ mú tírà tó ń pè ní Manaru Sabil Manaru Sabil tírà Manaru Sabil lórí madhabi al-Imam Ahmad bin Hanbal nìkan ni gbogbo yunifásitì takò pé àwọn ọmọ yìí ibi tí wọ́n ti wá oríṣiríṣi kìí ṣe pé kákan máa wá jẹ́ ká máa fi ọwọ́ dín nǹkan kan fún wọn kí wọ́n padà wá lọ rí ká mọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n mọ gbogbo ẹ̀ á wà tébù gbogbo ẹ̀ tírénì tí wọ́n fún wa ní wọ́n wà ní ẹ̀rí Abu Hanifa wí o ìtọ́gbẹ́sẹ̀ nínú ẹ̀rí tí Malik wí o ẹ̀rí o ẹ̀rí tí Imam Ahmad náà wí o ẹ̀rí wọ́n wà á fi mà wò pẹ̀tọ́ à ń pè ní at-tarjih nínú àwọn tá a kó kalẹ̀ yìí èwo wá ní ẹ̀rí rẹ̀ fẹsẹ̀ nílẹ̀ jù. tẹ́yìn náà rí bẹ́ẹ̀. so tírénì tí wọ́n fún wa nù tírénì tí wọ́n fún wa nù kọ́lọ́nkọ́ san wọn lẹ́sàn dáadáa. so ní lẹ́yìn pé mo ní níbi àti yà lọ́ọ̀bẹ̀ yẹn ni pé mo ní wọ́n ń tọ́jú wa. torí pé ntẹ̀yìn bá ń tọ́jú student débi pé àtúnlówó oṣù wọ́n tó ń fún wa lówó oṣù
not only pé wọ́n ń fún wa lówó oúnjẹ o owó oúnjẹ kí n wí o owó tó ju oúnjẹ lọ ni o tí wọ́n sì mà because àgbọ́dọ̀ ṣàbòsí nígbà tá a wọ yunifásitì wọ́n ní wọ́n fún ẹnìkọ̀ọ̀kan wa ní I think 520 riyals ẹ wọ àwọn tó wá fún wa ní 520 riyals yìí wọ́n wà ní tó bá fẹ́ mọ́ wá jẹun ní rẹ́sítọ́ráǹtì o lè wá ra tíkẹ́ẹ̀tì wọ́n tún wá lọ subsidize tíkẹ́ẹ̀tì èlò ló fi ra tíkẹ́ẹ̀tì ní 520 105 riyals tọdún èyí po no lóṣù kọ̀ọ̀kan ok wọ́n ti sọ pé owó oúnjẹ nìkan kàn fún yín nù kódà nínú dáadáa tí wọ́n ṣe fún wa lórí kéwì náà tí wọn ò sì retí pé káwá fi ṣe nǹkan kan fáwọn tá a bá jáde because policy Saudi ni ìpè tó bá ti kéwù tán máa lọ lù rẹ̀ wọ́n jókòó síbí àwọn ọmọ tiwa náà pọ̀ yàn tí wọ́n ń kéwù tí wọ́n máa wúlò wọn náà lọ wúlò fún àwọn èèyàn tiẹ̀ wọn ó tún lẹ́yìn pé wọ́n ń fún wa ní owó tó dówó jẹ lọ yìí wàláyà tún ní gbogbo ìta ń gbọ́ pé àwọn olóṣèlú ń gbà yàn àwọn náà gbà gẹ́gẹ́ bí student o a ní allowance fún aṣọ pé as a student owó tẹ́ kàn máa fi ra aṣọ badal al-malabis eléyìí o owó tó tówó owó aṣọ lélẹ́yìí o ẹ̀ máa wọ aṣọ tó dáa fún a ní badal al-kutub owó eléyìí o owó tíra ní ìfìlẹ̀ ra tó sì yàtọ̀ sówó oúnjẹ kọ̀ọ̀kan owó tó ju owó oúnjẹ lọ nínú kọ̀ọ̀kan yìí o tàbá tún wá ṣe exam tó bá ti lè wà ní first class tó fi jáde ó tún máa gba allowance pé ọ̀pọ̀ paasi dáadáa so wọ́n gbogbo eléyìí nítorí wá jọ wá lójú ni pé sẹ́mu kí téèyàn bá ń ṣerú nǹkan báyìí bóyá wọ́n máa retí pé bàbá jáde o ọwọ́ àsìn wá fún ọdún kan o àbọ̀wọ́ àsìn wá fún ọdún méjì o èmi lè fi gbogbo ẹnu sọ alhamdulillah nínú ẹni tó l'opportunity pé lẹ́yìn ìgbà tí mo kọ́ gbogbo ẹ̀kọ́ tí mo parí PhD mi yunifásitì yìí wò pé àwọn ò ní jẹ́ kí n tí ì lọlé tá ń pè ní pé wọ́n retain mi ọmọ wa ń sọ fáwọn yẹn pé mo rò pé ní àwọn náà kú kọ́ mi so ọba ni mo ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ mọ́ gba owó ọ̀tẹ̀ lọ́rùn from day one wọn yọ kọ́ bọ̀nù salary mi ò sì yàtọ̀ fẹ́ni tí wọn ò train ara wọn míì náà tí wọ́n mú certificate wọn wá láti ìlú míì mo wá expect pé wọn ò ga ìwà náà lákọ̀wọ́ wàlá ìwọ̀n sílẹ̀ so mo fi ní tábà ń sọ pé wọ́n tọ́jú wa ọlọ́nkọ san wọn lẹ́sẹ̀ dáadáa ọlọ́mọdélu wọn dàrú o ọmọdélu tiwa náà dàrú o gbogbo ibi tẹ́ni kọ̀ọ̀kan kù sí ọlọ́nkọ ṣàtúnṣe wa. nítorí àsìkò ẹ jẹ́ kí a wò báyìí iye degrees mélòó lẹ́ni bí iye torí ẹ lọ Sudan ẹ lọ ilẹ̀ Lárúbá ẹ tún padà sí Saudi ní àtàwọn gómìnà tẹ́ ti kẹ́kọ̀ọ́ ṣé káàtẹ tó gbé ṣé àti ABU náà lẹ ti wá sí ilẹ̀ Lárúbáwá àbí bó lẹ ṣe rìn. ok torí mo dákọ ABU lẹ́ẹ̀kan ok gẹ́gẹ́ mo ṣe wí ìgbà tí mo parí ní Muyideen ara ń tí àwọn bàbá wa ilé márùn tí wọn ti bá ti ń sọ̀rọ̀ rìn àjò ẹ̀kọ́ ni because àwọn ẹlọ́lọ́run ní wọ́n máa plan gbogbo ẹ̀ àwọn náà wọ́n máa sọ fún yín pé ẹ lọ gba fọ́ọ̀mù báyìí àwọn náà ó gbé ẹ tó lọ gba lọ́dún tí mo jáde ní Muyideen admissions mẹ́ta mo ní wọ́n fún mi admission ní College of Education wa lọ́rin bí kí wọ́n á ṣe Arabic and Islamic Studies bàbá náà ni wọ́n ní lọ gba eléyìí náà at the same time wọ́n ní tó ṣe jambu so by the time tí n fi lo semester kan bẹ́ẹ̀ result jambu dé wọ́n náà fún mi admission ní ABU wọ́n ní pààyàn jì kẹ́mà lọ Zaria the same year wọ́n fún mi admission ní university kan ní Pakistan pé kí n wá read Arabic but èyí wọn èmi mo ṣe fúnra mi èmi mọ ẹgbẹ́ àwọn student náà máa sọ pé a lè apply sí ibà mo kàn apply náà ni
Nàìjíríà dáńgbà ọgbà ayé náà dá telex ni wọ́n send sí mi through post office pé o ti àti fún ọ ní admission wọ́n kọ́ send kan pé kí n wá interview ní embassy àwọn lẹ́kọ̀ọ́ mo lọ nígbà tí èsì interview dé wọ́n send telex mi pé àwọn ti fún mi ní admission but kí ni ò jẹ́ kí n lọ bẹ̀ gbogbo nǹkan pẹ̀lú ètò Ọlọ́run àwọn màmá bí mi pé sáàfà rẹ̀ mọ̀ sí mo ní wọn mọ àníkọ̀sọ́nà mẹ́. Ó dùn mí púpọ̀ torí tí mọ̀ pé ń lọ Saudi ń gbà wọn. Ọ̀dùn màmá ní èyí tá a fà rẹ̀ ọ̀bá ti mọ̀ sí wọn o. Àgbàwọ̀ sí. So nígbà tí admission tẹ́bi òde àwọn bàbá ní máa lọ. So at the end of my first year mo sì mọ̀ pé wọ́n ti ń bá wa sọ̀nà ilẹ̀ Lárúbáwá tẹ́lẹ̀ náà but wọ́n máa ń sọ fún wa ara àǹfààní tá a ṣe lọ́dọ̀ wọn náà nù wọ́n lẹ́mìí dáadáa púpọ̀. Mo teach Muyideen ara tí wọ́n fi train wa nù tá a bá ti jáde tá a jáde Thanawiya yẹn kìí ṣe gbogbo wa but wọ́n ti fojú wo àwọn kọ̀ọ̀kan wọ́n ní ẹ̀yin ò gbọ́dọ̀ tí ì lọ bí kankan ẹ̀yin náà máa kọ́ àwọn classes tí ń bọ̀ lẹ́mọ̀ wá náà àwọn tí wọ́n dá dúró pé ká máa kọ́ yẹn but ibi tí mò ń lọ ni pé ẹ ti wá rí i pé bàbá yìí ọ̀dà yín ló ń dá dúró pé bus stop yín nì gbogbo ọ̀nà ni wọ́n fi display rẹ̀ fún yín tẹ́ẹ̀rì àfẹnú ọba fẹ́ jàǹbá tó bá fẹ́ jàǹbá wọn ló torí ẹni tó ní kẹ́ ẹ máa kọ́ yẹn nílé kí wá àwọn tí wọ́n tún máa gba fọ́ọ̀mù ìgbà wọ́n máa gba fọ́ọ̀mù àwọn so bí wọ́n ti rí mi so mo wà Muyideen as a teacher ní admission NC dé mo wà ń bí àṣẹ mo ti wà lẹ́ǹsì ti ABU mo wà lẹ́bíù náà ní nígbà tá a fẹ́ parí first year ni wọ́n pè mí pé tọ ilẹ̀ Lárúbáwá yín náà ti dé o ìfà story díẹ̀ wà gbé lẹ́yìn náà because gẹ́gẹ́ bí ẹni tí ò lọ yunifásitì rí tí àwọn èèyàn ọ̀dẹ̀rán kan pé lóyọ̀ lọ yunifásitì ó ti dùn mí náà yà lọ bùnmí máa wò pé mo ti wà yunifásitì Nàìjíríà because nígbà wọn that was in 1989 ni mo wà ní ABU kò common kí wọ́n fún yàn láàdmission indirect entry l'ABU nígbà we were the first set yes àwa ni first set tí wọ́n kọ́ gbà l'ABU pé wá ṣe 100 level 200 level ni wọ́n máa àwọn tó bá ní level àbí nǹkan kan so gbogbo nǹkan yẹn ó mú ti bù mí pé à lẹ́yìn náà ti ráwọn yẹn tó mọ̀ pé ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ ni wá dì sí náà nígbà tí ó gbọ́ pé wọ́n ní mo fẹ́ lọ Mẹdínà àwọn náà kéwú ó kéwú ọmọ Ọ̀yọ́ state ọ̀rẹ́ ni wá dì sí náà so ọ wá sọ fún mi jọ̀hún lẹ́ni tó fẹ́ discourage mi gbà ọ wá fi lọlẹ̀ ọmọ lọ kọ́ ìmọ̀lá wà ní tọ́lá alẹ́mọ̀lá wà ní mọ́tọ́ kìíní ẹ̀ dúdú mẹ́ni but again ọlọ́run kọ́ bá ń san màmá tó bí mi lẹ́sẹ̀ dáadáa mo fẹ́ kí lè yọ jẹ́ kọ́ fáwọn àwọn tí ń bá ń gbọ́ náà mo rò pé mo ta kò wọ́n rí níta bá láwọn fẹ́ mo dẹ̀ máa ń rí i pé ń padà máa jásí dáadáa so fẹ́ lọ Mẹdínà lódodo ọ̀rọ̀ bàtà admission dé mo ti fẹ́ parí fọ́ọ̀sì ẹ̀ ní faculty of law l'ABU tí ó kọ́mọ̀ ń gbà yẹn àǹtí mo sì kéré nígbà mo padà tí mo wálé náà gbà yẹn náà ǹjẹ́ màmá bí mi náà ni pé èwo làáfà rẹ̀ fẹ́ mẹ́ mo ní wọ́n ní wàá lọ Saudi ni ibẹ̀ náà ni wọ́n máa lọ tó bá fẹ́ yọ ọ́nù táwọn náà. Allahu Akbar. And I did reluctantly mo gbọ́dọ̀ sọ yóò but níjọ́ tí omi fẹ́ máa bọ́ lójú mi ní ti ìdùnnú tí mo rántí 1989 ní sọ fún yín it was 2019 ọdún mélòó ni ṣẹlẹ̀ ìṣirò rẹ̀ 30 years so àfa 30 years exactly mo wà ní ABU again ní 2019 ẹ ti padà wá rí nǹkan. Of course mo ti 2017 mo ti di professor of law
So 2 years after àti mo ti di professor, ABU wá invite me as a professor of law. Pé kí n wá address Judges Conference táwọn host lórí Islamic law of finance. Mo wá wà nù hòtẹ́ẹ̀lì tí wọ́n fi mí sí lálẹ́ ẹjọ́ yẹn. Èmi àtàwọn ọ̀rẹ́ mi gbogbo wa náà ọ̀rẹ́ ni wá dì sí àwọn tá a jọ wá school ní 1989. Abdulwahab ti dàgbà lọ́ọ̀yà nísìnyí ó jẹ́ chairman àwọn lọ́ọ̀yà Gbọ́gáládá Abuja gan MBA but ọ̀rẹ́ mi dáadáa ni. Wọ́n wá pè nàbí mi mo gba wa ń sọ ọmọ náà Abdulwahab sọ ọmọ ibi tí mo wà. Mo ní that same Congo campus ní faculty of law ABU wa in Zaria. Ó ní kí ni ṣe mbẹ́ mo ní wọ́n invite mi ni mo ní Abdulwahab sọ ọmọ tí mo rántí nísìnyí. This same faculty tí mo kó 30 years ago as a student. Tí gbogbo yín ń wò pé ní lọ kéwú jẹ. The same university wa pè mí after 30 years. Madam Babs something ni pé and none of you has become a professor. Àkàrẹ́ ni náà jẹun náà òdodo lọ sọ ọ̀rẹ́ òun. But ó jẹ́ kébì ó tún rántí pé alhamdulillah. Ẹ gbọ́rọ̀ sáwọn mọ̀mọ́ lẹ́nu. Point tí mo fẹ́ fà ní. Ṣe rí òbí fẹ́ràn ọmọ rẹ̀ púpọ̀ especially àwọn ìyá wa. Ó ṣòro fún wa kí wọ́n tó tìyàn síbi tí ó dá. So pàtàkì jùlọ ìyá tẹ́ bá tẹ̀ rí pé ń tìyàn síbi tí wọ́n rò ọ̀rọ̀ Ọlọ́run bá yé wọn. So ló jẹ́ kí n mention alhamdulillah. So ABU mi parí mbẹ year 1 náà ni mo ti kó so ni mo fi lọ. So in summary, how many masters, how many PhDs? Lórí àsìkò. Tútù. Barakallahu fikum. Kò rọrùn tó Ọlọ́run bá fa àlùbáríkà tó pọ̀ sí. So double ni double masters, double PhDs. Ọlọ́run bá fa àlùbáríkà sí. Ká tó lọ a fẹ́ béèrè ṣé lọ́nà kan àbọ̀nà kejì ṣé ẹ kọ́ àwọn èèyàn ní Jamia Islamiyya lọ́nà kan àbọ̀nà kejì? Ní Jamia Islamiyya no. Okay. Because ìgbà tí wọ́n retain me research department ni mo wà. I was retained as a researcher. Wọ́n post mi sí Kemfad Quran Academy ní academic affairs wing wọn. So even though I was an assistant professor, Kedami was assistant professor, but as a researcher. Okay, sorry, that is ìgbà tí mo jáde nìyẹn. Okay. But as a student, yes, mo kọ́ yẹn. No. Because they had a program tó pé ní àwa tá a bá jẹ́ PhD student. Ẹlẹ́mọ̀ kọ́ àwọn. Yes, mo kọ́ yẹn. Iná tó máa kejì ọdún kan kejì ọdún méjì pẹ̀lú. But I'm saying pé lẹ́yìn ìgbà tẹ́mi náà jáde pé the first appointment mi was as a researcher as an assistant professor. Náà àti wo àwọn tán nípa lórí bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà. Ní àwọn ilẹ̀ Lárúbáwá tẹ́ lọ káàkiri àwọn wọlé tó rí pé àwọn tún nípa lórí mi torí àwọn náà kò ṣe pé ẹ̀kan débẹ̀ pé èèyàn kan ìmọ̀ wọ́n kàn ní pé kí ẹ̀ yanu wọ́n lè rọ̀ ọ̀mọ̀ sí bẹ́ẹ̀. So àwọn wo náà tún nípa lórí ní ilẹ̀ Lárúbáwá. Gbogbo àwọn àlùfáà wa ni wọ́n lórí pa but sẹ́mọ̀ gbogbo wọn náà ká mọ̀ rántí àgbogbo wọn náà ká lè dákọ̀ but àwọn kan bẹ tó pé ní ipa tí wọ́n pọ̀ wọn ló jẹ́ kí n dákọ̀ inú àwọn mẹ́ta ní mẹ́rin tí wọ́n dákọ̀ Nàìjíríà náà tí n bá fẹ́ dákọ̀ pé àwọn tọ́lọ ní kí wọ́n nípa tó pọ̀ lórí tèmi o nínú àwọn àlùfáà mi tó kọ́ mi one ní Saudi kí n bẹ̀rẹ̀ láti Saudi sheikh mi فضيلة الشيخ صالح بن سعد الصحيح حفظه الله lónìí àwọn níbi mufti gbogbo Madina nígbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam so àwọn ni wọ́n supervise mi ní master's degree first master's degree mi wọ́n nípa púpọ̀ lórí mi kìí ṣe lórí ẹ̀kọ́ nìkan even lórí ìwà lórí ìṣesí mentorship. Yes, mo ṣàǹfààní tó pọ̀ lára bàbá. Likewise, àlùfáà mi
Professor olóko wọn ni mí gbọ́dọ̀ pé olóko mi náà Abdulrazak ibn Abdul Muhsin al-Badr àwọn ni wọ́n supervise mi ní PhD wọn lórí pa púpọ̀ lórí bad wọn máa ń treat mi bí àbúrò wọn bí àbúrò wọn náà máa ń treat mi lọ́kọ̀ bá ń san wọn lẹ́sàn dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlùfáà ẹ rí i pé mo mú ní level kọ̀ọ̀kan masters PhD but ní first degree mi láì sí iyèméjì àfáà tó ní influence lórí mi jù ni professor alfawa professor Suleiman ibn Salim al-Ruhaili wọn ní impact púpọ̀ lórí àwọn náà tètè ní bí àbúrò wọn kò sí ìgbà tí mo free láti lọ lé wọn anytime outside èyí tí wọn bá kọ́ wa ní university. Ẹni tó wá jẹ́ àwọn ò kọ́ mi directly but mo fẹ́ lè pe impact wọn ju ti gbogbo àwọn àfáà tó kọ́ mi lọ. Àwọn làfáà wa tá à ń pè ní Sheikh Dr. Muhammad ibn Abdullah Zorban Al-Ghamidi. Àwọn làwọn máa ń pè ní bàbá ọmọ Nàìjíríà. Nígbà tẹ́ wà ní Madina. Àwọn ní wọ́n gbé oore tó pọ̀ wá Nàìjíríà yìí. Tẹ́ bá gbọ́ pé wọ́n ń gbé dáwọ́rà workshop kan wá Nàìjíríà ń jọ ohun tọ́pọ̀lọpọ̀ torí ẹ̀rọ admission bàbá tó máa ń lead wa náà tó máa ń lead wa náà. Mo ní pàtì bàbá yìí despite pé ìjókòó kíláàsì wọn kọ́ mi báyìí rí. One, àwọn ni wọ́n ṣe interview fún mi tí wọ́n fún mi admission. Àwọn ni mo kọ́ mọ̀ ní Nàìjíríà àwọn ni wọ́n wá dáwọ́rà ní Kano. Àwọn wá dáwọ́rà ní Kano wọn wá láwọn fẹ́ visit àwọn ibì kan fẹ́ visit Ìlọrin wọn kàn wá lọrin wọn dé Muhyiddin làwọn bàbá fún yóò kọ́ mi àti Professor Abdullahi Elesin ní Kwasu lónìí àti ọmọ ìyá wa àwọn ti di diplomat nísìn Malam Muhibbuddin Sanusi so he was with United Nations mo kó to retire recently so àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni wọ́n ní ẹ bá wa gba ìwé wọn bàbá yìí wá èmi ò sí ńlọrin gbà yẹn mo rántí ẹ ti wà ní Zaria. Mo wà Zaria bàbá yìí wá láwọn ń lọ Kano kí wọ́n sọ fún mi kí n ká Zaria wá Kano which I did so àwọn ní tá a pè yẹn kọ́ mọ̀ ṣé wàá rí láti ìgbà tí wọ́n ti gbà wá wọlé yẹn títí tá a fi kẹ́kọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà ní kì í ṣe mí nìkan o wọ́n mójútó wa púpọ̀ ti Jamia University yẹn fi mọ̀ pé bàbá ọmọ Nàìjíríà àwọn náà ti ṣaláìsí láìpẹ́ yìí àwọn ni máàmù mọ́ṣáláṣí Kùbá nígboro Mẹ́dínà àwọn ni máàmù Kùbá Ọlọ́run wá fi nǹkan kan àwọn tó tinú wọn dùn gan tó dẹ̀ ṣojú tèmi náà kó torí pé wọ́n kú yẹn ó kù ọdún díẹ̀ tí wọ́n kú mo wà ní hajj mo lọ hajj ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ náà àwa gbogbo àgbà wọn gbé bàbá wa so tábà ti wà ní Saudi a máa make sure kọ́ra kó ṣe phone call lágbọ̀n sọ fún wọn pé ṣé kàkànníkà kìí náà ni o ń bọ́ lọ́wọ́ àmọ́ wa Mọ́kà ni mo wà ń kìíní wọ́n ṣàbúrò wa by that wọ́n wá connect pé lamẹ́yìn wà ní hajj wọ́n wá mandate wa pé gbogbo abádé Mẹ́dínà fẹ́ rí wa so káwa visit àwọn so àwa àpọ̀ rántí inú àwọn tí mo rántí tá a wà ń bẹ̀ Yorùbá ń jọ yẹn àlùfáà wa ní Ìjẹ̀bú-Igbó àwọn ni mufti Ìjẹ̀bú-Igbó nísìn àlùfáà wa ni wọ́n o méjì àwọn àlùfáà wa ni wọ́n àgbọ̀dọ̀ pé wọ́n senior wa àwọn ni the first PhD holder lọ́mọ Nàìjíríà o ní Madina àlùfáà wa Dr. Rafi Al-Ìjẹ̀bú classmate làwọn àti àlùfáà mi Professor Abdulrazak Al-Badr so àlùfáà wa ni wọ́n wà ń bẹ̀ ń jọ yẹn àwọn àlùfáà wa tẹ́ ẹ máa ń gbọ́ ní Haúsá yẹn King Professor Dr. Bashir Ali Umar Professor Muhammad Sani Rijin Lemo wọn náà wà ń bẹ̀ ìmáàmù gbogbo Jigawa State nísìnyí Dr. Abubakar Muhammad Sani Berinkudu gbogbo àṣà wà ń bẹ̀ níjọ́ yẹn so èyàn ò rí pé inú bàbá yìí dùn to the extent pé nígbà tó di 2 a.m. lóru àṣìwà lọ́dọ̀ wọn normally Lárúbáwá ẹ̀yìn ṣáì náà ni wọ́n máa ń gbà yẹn lálejò àlọ́ kí ṣáì lọ́dọ̀ wọn á jẹun
àbá ti wà used to that àbá ti wálé wọn bó ti á ti dàgbà náà tún jẹun wọn á bẹ̀rẹ̀ tán bá ti wá rí wọn báwọn ó bẹ̀rẹ̀ kò sí ìlú Nàìjíríà tí bàbá yọ ọmọ wọn visit ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà gbọ́ Ìlọrin ní nǹkan kan ní ọ̀rẹ́ wọn ní àwọn bàbá wa láti méjì Ìgbàjà ìjọba ti dápọ̀ Sheikh Zorobani létí wọn so ó mọ̀fù wọn jọ tí wọ́n gbọ́ pé Sheikh Zorobani kú ó mọ̀fù bàbá púpọ̀ now wọn á gbé ìwọ kí ló ń ṣe nísìnyí ìwọ ń bọ́ lọ́wọ́ tán bá ti béèrè ẹnìkan lùkà àwọn ìyókù rẹ̀ ń kọ́ bu ni wọ́n wà nǹkan kan èyí ò rí pé ní bàbá yìí dùn ìgbà tó débi 2 a.m. some of us wò àmọ́ ní jẹ́ bàbá ò ní sùn ni àmọ́ ní bàbá yìí là báyìí and zeki jidda very smart so téèyàn bá ti sọ̀rọ̀ wọn máa rí di mind pẹ̀lú movement yẹn ẹgbẹ́ kí ni bàbá sọ́jọ́ ọ̀gbẹ́ ẹ̀ wò pé ń disturb me and he said I'm retired. Allah Akbar. Kò sí bí iṣẹ́ kankan tí ń lọ lọ́la continue to talk. lẹ́rìí pé ìdí mo fẹ́ fààyàn mẹ́rin ni pé Ọlọ́run téèyàn bá ṣe wàhálà ń gbà míì ó lè má reso rẹ̀ lójú rẹ̀ bọ̀dẹ̀ yóò rí pé bàbá yìí because gbogbo wa àtẹni tó ti di professor ni àtẹni tó ti dàbá lálá àtẹni tó ti di kìnnìkan ni ọmọ kéékèèké ni wọ́n mọ gbogbo wa ọmọ tí àwọn most of us bẹ́ẹ̀ ni àwọn wọ́n wá Nàìjíríà ni generation tiwa kejì pé wọ́n kàn sẹ́ndì ìwé àwọn náà wá Nàìjíríà wọ́n mú ọmọ yìí lè mú lọ Saudi ọmọ yìí bẹ́ẹ̀ ṣe hand pick kálukú ni so inú àwọn ọmọ wọn náà ní ẹ̀mọ́ gbọ́ Sheikh Jafar Mahmood ní Kano ọba kẹ́ Sheikh Jafar àti èmi pẹ̀lú Sheikh Jafar ní mate ọdún kan náà wọ́n gbà kọlọ́nkọba kẹ́ Madam Jafar. tó ẹ jẹ́ kí a sáré lọ síbi ní Madina pẹ̀lú ọdún gbọ́rọ̀ tẹ́lú agbọ́ngbà kan bí wọ́n lè ṣe Kùránì kan ní àbí àwọn ipa wo ní àwọn nǹkan omi látún gbọ́ tẹ́tún ṣe nígbà náà ṣe mọ̀ wí ẹ̀yìn lẹ́sẹ̀ ní àwọn nǹkan tẹ́tún wí nǹkan mi but ká má lọ bẹ̀ kí ni major point tó wà bẹ̀. Alhamdulillah yóò ti kọjá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run well fún àǹfààní ìtàn àtàwọn tí ọba tó máa fẹ́ dá sí lọ́pọ̀lọpọ̀ ni ó ṣe lọ́hùn púpọ̀ láì máa kíni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Kùránì tí wọ́n tú sí Yorùbá Saudi ló commission rẹ̀ from day one. Saudi ló commission àwọn bàbá tí wọ́n sì ṣiṣẹ́ yìí wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ pé Saudi ló ní àwọn ó sponsor Kùránì ẹ̀yin náà tú Kùránì tó fà á ni pé because Kùránì tí wọ́n tú sí Yorùbá tó wà ń gbà yẹn Reverend Father ló ṣe wọ́n pè ní Reverend MS Cole yes Reverend MS Cole kí ló ṣubú tẹ̀yìn tó yẹ pé Reverend ni wọ́n máa tún máa Kùránì Yorùbá fún so àwọn bàbá wa ni wọ́n wá ṣiṣẹ́ yẹn ń gbà yẹn pàtàkì jùlọ àwọn bàbá mẹ́ta kan bẹ lẹ́kọ̀ọ́ àgbọ́dọ̀ ṣàbòsí wọn wọ́n pe bàbá kan ní Augustus bàbá kan ní Dìndí bàbá kan Àkànní yes. ṣé mùsùlùmí náà gbogbo wọn. mùsùlùmí ni wọn ọmọ àwọn ará Èkó ni wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n tú Kùránì sí Yorùbá nígbà tí wọ́n tú tí wọ́n wá gbé fáwọn àgbààgbà fáà. Saudi náà lọ arrange bẹ́ẹ̀ tó sísítẹ́ẹ̀mù Saudi ni pé bí wọ́n bá tú àwọn kan yẹ̀ wò bí wọ́n bá tú àwọn kan ó review rẹ̀ ká fi mọ̀ pé ṣiṣẹ́ tó yẹjú ibi tó bá kù sí wọn bá yín wò àwọn àgbààgbà fà látòrí àwọn bàbá wa mufti àkọ́kọ́ ńlọrin bàbá wa Alhaji Àgbà àwọn bàbá wa Lágége àwọn bàbá wa chief imam Ìbàdàn gbà yẹn gbogbo àwọn àgbààgbà fà àwọn ni wọ́n wá yẹ̀ wò wọ́n fún Saudi ní gbọ́ àyè pé ó ti dá báyìí ẹ̀dẹ̀ bá wa jáde báyìí náà wọ́n tún wá ní kọ́mítì ẹlẹ́kẹta ìpẹ́ọ́dà nígbà tá a fẹ́ máa tẹ̀ yìí nísìnyí ẹ̀yin bàbá yìí ẹ̀yin ò sí ní ibi tí wọ́n ti máa tẹ̀ ní Beirut ló ní Lebanon tí wọ́n fi lè tẹ̀ àwọn ọmọ yín tó wà ńlẹ̀ Lárúbáwá wọ́n á tún pík àwọn àfáà tí wà ní lónìí àwọn òun lè pè wọ́n lọ́mọ o
torí àwọn bàbá wa dé kílékún wàzírì ilẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀ ok àwọn bàbá wa Sheikh Abdulwahab Sanusi ọmọ Ìlọrin bíi làwọn àwọn bàbá wa Professor Isa Adébélò gbogbo wọn gbà wọn jẹ́ student wọn wá ní káwọn wá dúró because tí Lárúbáwá bá ń tẹ Yorùbá ó ṣeé ṣe kó fẹ́ dàrú ẹ̀yin ò lè sọ pé bá a ṣe kọ nǹkan wa ni so gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ṣiṣẹ́ tí Kùránì fi di títẹ̀ wọ́n sì ń pín lọ́fẹ̀ẹ́ wọ́n ń pín gbogbo but ńgbọ̀ ya èyí tí wọ́n tẹ̀ tán ibi tí ń tẹ̀ gan-an àwọn gan tẹ Kùránì ní Lebanon gbà náà. no Lebanon kàn jẹ́ printing press ibi tó ṣagbátẹrù rẹ̀ ń Saudi ní Rọ́bítọ̀ Muslim World League so nítorí pé Muslim World League wọ́n kàn mú ọ̀rọ̀ Kùránì máa ṣẹ́ni kì í ṣe ṣẹ́ wọn gan. níjọ́ tí Saudi ti create ọ́fíìsì kan pé ìwọ ló máa mójútó Kùránì oníkẹ́ńfàd Quran complex ní Madina àwọn ti yọwọ́ wọn kó nínú gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ Kùránì wọ́n dẹ̀ transfer gbogbo tó wà lọ́dọ̀ wọn síbẹ̀. Kẹ́ńfàd Quran complex àwọn kan wá dìde láti Nàìjíríà around 1991, 92 láàrin ìgbà yẹn. About 30 years ago. Yes. Kódà ẹni tó ti gbọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹni tí ó dìde pé ẹ bá wa náà tún Kùránì wa yìí tẹ̀ was even a military officer. Ìrìnàjò kan ọmọ nísìnyí he was a colonel àbí lieutenant colonel lóṣogbo láàpọ̀ Òṣogbo ní bẹ́ẹ̀sì nígbà yìí. Àwọn ni wọ́n ráìtì Rọ́bítọ̀ wọ́n rúkọ Rọ́bítọ̀ lórí Kùránì ìjà Kùránì wa yìí ti tẹ́ bá wa tún tẹ̀. Rọ́bítọ̀ now transferred that to Kẹ́ńfàd pé àwọ̀ tẹ́ àwọ̀ ẹ̀lọ́ so wọ́n wá agree pẹ̀lú ẹni pé yes a tún Kùránì tẹ̀ but policy tiwa náà ni pé a tún review o èsì pé bó ṣe wà láti ọgbọ̀n ọdún yẹn lákàtẹ̀ a tún review so wọ́n dẹ̀ agree láàrin ara wọn pẹ̀lú signature ẹni yìí wá ṣe ń ṣe ẹni tí Ọlọ́run kọ́ máa ṣe tí ò ṣe láàrin wọn àti Kẹ́ńfàd Quran complex wọ́n wá kárí gbogbo ọ̀dọ̀ àwọn àgbà fáyì pẹ̀tọ̀ ẹni tí ń ṣe ni o ibi tí mo bá dé ni o àwọn ọ̀rọ̀ yìí wá fọwọ́ sí fún pé go ahead kí Saudi ó tún Kùránì yẹn tẹ̀. Now at this point ibi tí involvement ibi tí ó ti ka èmi nù gbogbo eléyìí tí ń sọ kalẹ̀ tẹ́lẹ̀ yìí ìkànnì ń bẹ. So Kẹ́ńfàd Quran complex ìmọ̀ bó ni wọ́n ṣe nominate ni wàláhì làbí. Kò ṣe pé lọ́bì rẹ̀. Ẹni tó bá máa Saudi ọmọ pé lọ́bì òwò kò ṣiṣẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní criteria wọn tí a pọ̀ tá a jẹ́ student ìgbà yẹn ní postgraduate student torí ìgbà yẹn kì í ṣe Quran Yorùbá nìkan láàrin ìgbà náà wọ́n ṣe ta Hausa náà ní tí wọ́n ń ṣe ń gbà yẹn ni pé ń ṣẹ̀ tá a fi máa dààmú kiri àwọn ọmọ tí ó ti kẹ́kọ̀ọ́ dé postgraduate nítòsí wa ń bì àwọn ni wọ́n ń lò generally so but àwọn ni wọ́n mú ẹni táwọn bá fẹ́ so wọ́n select èmi àti alfa wa ọlọ́nkọ́ mọ́sá àforíjì wọn Sheikh Ibrahim Dr. Ibrahim Abdulbaki ní wò pẹ̀tọ̀ ká review Kùránì tá a bá rí pé ó yẹ káwọn tẹ̀ worthy of publication tá a bá rí pé ó yẹ káwọn tẹ̀ which means tó bá ipá ní ulterior motive kan àbí nǹkan kankan ni clearly láàrin tá a bá fẹ́ wọ́n tẹ̀ á ní Kùránì mo lè fẹ́ tẹ̀ and I must say this àárín tó lè push wa láti ṣe bẹ́ẹ̀ because by the time tá a parí review wa kì í a lè pè láṣìṣe but àwọn nǹkan tó yẹ bí nǹkan kínkín ọ̀pọ̀ tó yẹ pé ní ó lè pé wọ́n gba ẹ̀wà mẹ́wàá in fact maybe for the first time tí ń sọ eléyìí ara àwọn tó sọ fún wa pé àwọn ní Kùránì táwọn náà tú
wàláhì làwọn afẹ́ká àgbà tẹ́lẹ̀ yìí tí ó rí báyìí ẹ̀bà and report to me dọ̀la ẹni tó bá yẹ kí n fi hàn ní fi hàn I insisted pé gbogbo ohun tí ó bá tèkì Saudi láti tẹ Quran yìí tí ó tún gbogbo ohun tó bá yẹ kó tún ṣe bẹ́ẹ̀ is far better than kí wọ́n àmọ́ndọ̀ rẹ̀ wọ́n ka reasons ara reasons tí mo ní pé máa wọ́n àfáà tí wọ́n ṣiṣẹ́ lórí àwọn àfáà wọn yóò kọ́ wọn lásán gan-an ó ti fún kìíní yìí ní acceptability ju tí ẹnìkan ó pé òun ṣètò òun wàláhì làwọn and based on that wọ́n agree wọ́n wá agree pẹ̀lú pé wọ́n wá jẹ́ burden fèmí wípé mo gbọ́dọ̀ ensure because at that time Dr. Ibrahim ti kó Saudi nígbà tá a fi parí iṣẹ́ yẹn àwọn tí kò ní Saudi èmi ni bọ́dì yẹn wà lórí pétọ́ wọ́n lọ ensure pé gbogbo ń tó bá yẹ ká ṣe ń bẹ̀ o gbogbo àṣìṣe ntí rìpọ́ọ̀tù ní wí so I think I spent another 2 years in ensuring that because kìí ṣe ti ó easy bẹ́ẹ̀ kẹ́ mo ṣe wí irú ẹ̀ náà wọ́n rò ń gbà àtàkọ́kọ́ náà fi sponsor àwọn èèyàn lọ Beirut ẹni tí ò gbọ́ èdè kìí ṣe lédè nǹkan òun lẹ́wọ́n ní kọ́ máa táìpù yóò sì tẹ̀ ọba especially àwọn letters kan bẹ́ẹ̀ nù tiwa tí ò sí inú èdè ní ọ bí so but alhamdulillah eventually ọlọ́run padà ní kí wọ́n tẹ̀kọ́ nígbà tí wọ́n á tẹ̀kọ́ ráì kí ló dariwo kò sí ní tó dariwo di pé wọ́n wá gbé ẹni tó jẹ́ mínísítà ń gbà yẹn because under Ministry Islamic Affairs lọ́wọ́ wọ́n wá kọ bí preface bí mọ̀kọ́dímọ̀ pé tọ́ Kùránì yìí o anybody ló lè lọ check ní tí mo fẹ́ wí yìí o àwọn àgbààfà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n ṣe o but lọ́dọ̀ tiwa o to assure us káwo tó tẹ̀ àwa àpọ́ìntì Ibrahim Abdulbaki àti Abdulrazak Alaro àwọn ni àwa àpọ́ìntì kí wọ́n bá wa review kìí ṣe pé wọ́n kọ́ gbàgàdà sẹ́yìn Kùránì yìí o pé Abdulrazak Alaro àbí Ibrahim lórí review rẹ̀ wàláhì náà but mọ̀kọ́dímọ̀ privacy gbọ́ pé ministry rẹ̀ ni pẹ̀tọ̀ project àǹtẹ̀ bá wò bí wọ́n ṣe ń kọ́ sí gbogbo Kùránì tí wọ́n ń tẹ̀ náà ni so ìyẹn ni ìmọ̀ ntọ́fà but mo rò pé nǹkan kan àwọn kan gbọ́ nǹkan mí yé ń bẹ̀ pé wọ́n pa ọkọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n wá fọkọ̀ tí wọ́n sí ọlọ́run kọ́ mọ́ sí wa lórí ìbú and that is why kí n tún repeat ẹ̀ ń bì nígbà tí mo wá gbọ́n tí wọ́n ń sọ yẹn to the point bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe bí n tí mo fi gba PhD mi nù ní Saudi. ok ọlọ́jí Kùránì kan gbà náà. pé kí wọ́n withdraw PhD o kọ́dọ̀ ọkọ̀ lẹ́tà sí investor Ìlọrin pé PhD rẹ̀ òun kó Kùránì àwọn bàbá ló jí gbé. so I took a decision tí mo sì stand lórí ẹ̀dọ̀là ìnọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ni ò ṣe kíní yìí torí ìtayé but pẹ̀lú ohun tó wá ṣẹlẹ̀ yìí never ẹ̀ lérí ní CV mi. Allahu Akbar. And I'm proving it up till today. Gbogbo ohun tó lọ ń ṣe fún mi láti gba òdì sẹ́ lọ́rẹ́ lómi nǹkan sọ pé wọ́n á fi ń gboyè wọ́n á fi ń gbà it's not even part of my CV up till today. láti jọ tí wọ́n ti gbárò lé ìdìde wọ́n wà entitled sí iṣẹ́ tí mo lo ọdún méjì ó jù bẹ́ẹ̀ lọ sí. ó ní iye pọ́ìntì tí ó score mi ní bá pé èmi mo ṣe nǹkan báyìí but voluntarily ìní tiẹ̀ mention rẹ̀ èsì pé ìní right àti mention but ìní mention rẹ̀ ẹ̀kún ó fi dájú pé kìí ṣe pé àníyàn àti orí ayé kan àbá àti orí popularity kan torí mo rò pé táwọn èèyàn gbọ́ yé mẹ́nu so but mo rò pé tó ti. alhamdulillah ọlọ́run bá ò ní bá. fún àwọn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa ní àtàárọ̀ àwọn afáwa náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀
lórí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn ní ìpínlẹ̀ Kwara níbí tí wọ́n bẹ̀rẹ̀ ní àti Muhiddin tí wọ́n fi lọ sí ABU Zaria tó dẹ̀ jẹ́ pé ìyẹn kò pẹ́ púpọ̀ tí Ọlọ́run bá Allah fi kádàrá pé wọ́n fi lọ sí ilẹ̀ Lárúbáwá. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá fi albarka tó pọ̀ sí in tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ àti tí wọ́n tún máa mọ̀ lórí ẹ̀kọ́ Islam tí wọ́n máa kọ́ lọ títí tí èèyàn fi wọnú sàárè ni. Ní a ti ń wọ abala ìparí, Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀rùn. Ẹ jẹ́ kí a wò báyìí. Nísìn ẹ jẹ́ olùkọ́ àgbà ní University of Ìlọrin. Ẹ jẹ́ ká wò àwọn national assignment wo lẹ ti ṣe àti pé bóò ni lecturing career yín bóò ló ṣe ń progress so far. Barakallahu fikum. Àmín. Alhamdulillah. Well, òpin oyè ní yunifásitì náà ní kéèyàn di professor. No promotion lẹ́yìn professor, career progression. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. As at 2017, 1st of October 2017, ni wọ́n ti appoint me as professor in the Department of Islamic Law ní Faculty of Law, University of Ilorin. So, but àtúnwá ní responsibilities lókù. So, 2 years after that, ni wọ́n appoint me as head of department of Islamic Law ní University of Ilorin bákan náà. Ìyẹn lọ́dún wo? 2019. Ẹ ti wọlé lọ́dún wo? Officially ọdún wo lẹ wọ University of Ilorin? Okay. 2008. 2008. Okay, good. You know, mo ṣe sọ, mo ṣiṣẹ́ ní Saudi after my PhD until tí mo wá decide pé ẹ padà wálé. Ẹ máa bọ̀ wálé fúnra mi. It's funny, ẹnìkan náà ń kọ́kọ́ gbérú mọ̀ kan kíkẹ́ àwọn lè ní. So, but alhamdulillah, the record is there. Wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Because mo feel pé it was time for me. Actually, planning mi ni kí n mọ́ lò lọ́dún méjì lọ. But mo rántí pé ìjọ tí mo kọ́ ni mo fẹ́ máa lọ Sheikh Zuban discourage mi. Ìmọ̀ àkọ́kọ́ ńgbà tí mo fẹ́ dó wọn láìkẹ́ ẹni kí n máa lọlé. So, but àwọn afá mi yòókù prevail, pàtàkì jùlọ Sheikh mi Sheikh Salih Suhaimi. So, but nígbà tí mo fẹ́ bọ́ láàárọ̀ ẹni tó mọ̀ sí lọ. So, èyí tí a fi lẹ́ni kankan mọ́ Nígbà tásìkò tó. Ọlọ́run san wọ́n lẹ́san dáadáa. Wàláhì wọ́n dúró ń pò bàbá fún wa, apart from kí wọ́n jà fà wa, tí à ń gbòòrò ń pa àwọn àfáà jọ wa rí lára wọn. Tí wọ́n bá rí ìdùnnú wa, inú wọn máa ń dùn. Tí wọ́n bá rí pa ní challenge ẹ̀ mọ̀ pé wọ́n fìlẹ̀. Wàláhì àbáwọn àfáà wọn ibẹ̀. Wọ́n bá rí pé nǹkan kan ń dààmú yín, wọ́n ṣe gbogbo agbára wọn pé káwọn ò fi ṣe ń fúfú yẹ. Àwọn náà dẹ̀ fìlẹ̀ nígbà tó máa wọn ní nǹkan ṣe. So 2019 ni mo di head of department ní Islamic Law Department. By 2022, mo complete tenure mi ní January 2022, between January 2019 to January 2022. So inú ètò Ọlọ́run, it was that same January. Bí ìgbà tán mọ̀ pé tenure mi Ó múra àti parí ni. So, the presidency nígbà yẹn under President Muhammadu Buhari wọ́n nominate me for what we call Senior Executive Course ní National Institute for Policy and Strategic Studies. So, ibẹ̀ immediately tí mo parí tenure mi as HOD, ibẹ̀ yẹn ni mo wà fún odidi ọdún kan. So, alhamdulillah, Ọlọ́run ní kí a parí ibẹ̀ yẹn náà dáadáa. Alhamdulillah. Òun ló hàn mí ní title MNI, as member of the National Institute.
alhamdulillah ọlọ́run sì ní àríṣẹ́ ọlọ́run jẹ́ ń bẹ̀ náà inú tó dùn mọ́ mi because mo ṣe débẹ̀ Islamic University alo ọlọ́run ní ká kí ó kọ̀ yẹn dáa gbàtà ti gbọ́ pé nìkan ń bẹ wọ́n ti wo rẹ́kọ̀d dáa from Islamic University wọ́n bá lè ní bá ṣe àmírò àwọn o àti ìbò tẹ̀síìrù ọdún yẹn lẹ́ mo ti ṣe bàbá tí ẹni tó bá wo tẹ̀síìrù yẹn gbà yẹn bàbá tí wọ́n máa jánẹ́sì fún mi àfáà làwọn náà o ààrẹ ẹ̀kọ́ ni àgbàlagbà ni wọ́n àfáà ni wọ́n tí n bá sí ń bẹ̀ àwọn lẹ́yìn wọ́n máa ṣe tẹ̀síìrù but having seen my CV dáírọ̀ wọ́n sì wá gbà pa wọ́n máa jánẹ́sì. Today àwọn ni Commissioner for Religious Affairs ní Kebbi State lọ́wọ́lọ́wọ́ báyìí gbalagbala dani wọn as an architect was even the rector of Federal Polytechnic Kebbi gbogbo gbàdá wí náà. ìyẹn ò mí pé kéèyàn kéwú kéèyàn má níṣẹ́. bẹ́ẹ̀ni àfáà ni wọn ẹni tó sì bá tó wọn jẹ chairman gbogbo àwọn rectors gbogbo Nàìjíríà as rector Polytechnic Kebbi gbà yẹn was even the chairman of rectors of àti à ń sọ ọkọ̀dọ̀ ọmọ wọn ṣe wá lọrin ní ọ̀sẹ̀ tó lọ Ọlọ́run kó san lẹ́san dáadáa. So nígbà mo kú ní ibẹ̀ yẹn so mo padà sí University of Ilorin. One thing tó dá ń pa university ni pé kò sẹ́nìkan tí ọmọ ẹjọ́ gá lọ títí tí ẹ bá jẹ́ HOD lónìí yọ padà lecturer ó jẹ́ dé yọ padà so ó jẹ́ kí kò sí àmọ́ bára ẹni fa kankan àmọ́ ọ̀fọ̀ ni ẹni tí mo hand over fún tó yẹ ó di HOD lẹ́yìn mi èmi mo supervise ẹni PhD and he was my HOD. adúpẹ́ fọlọ́run wa ara pé Ọlọ́run fàlùbáríkà sí díẹ̀díẹ̀ tọ́lọ́run bá bọ̀ yàrá Ọlọ́run bá yóò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. But recently just ọ̀sẹ̀ kan lónìí so I was also appointed as Director of Quality Assurance in the University of Ilorin. So that is just my week in office. Quickly, so far so good. So far, I'm sure University of Ilorin. Àti ra àwọn tó jẹ́ pé tọ̀ àwọn tó jẹ́ national assignment béèrè. I was still coming to that. Okay, ẹ jẹ́ ká ẹ̀yà sọ. Because òun gan ni mo rò pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Ó jẹ́ kí n fẹ́ alhamdulillah Ọlọ́run ṣe ní rọrùn láti ṣe iṣẹ́ ẹ̀sìn lọ́nà ìjọba. So ní 2012 Central Bank Nigeria nígbà wọn tó jẹ́ gómìnà Central Bank ní Emir Sanusi Emir Kano. Àwọn ni wọ́n wò pé Islamic banking tí wọ́n ń ṣe ní Nàìjíríà kò lámójútó. Because impression yẹn náà ká correct ẹ̀ Emir Sanusi kọ́ ló mú Islamic banking wọ Nàìjíríà gbọ́dọ̀ sòdodo. So ó ti wà láti 1998 wọ́n ti bẹ̀rẹ̀ sí license láti 90 first license tí Central Bank Nigeria issue pé tí wọ́n lọ fẹ́ ṣe báńkì Islam à ń pe báńkì yẹn ní Habib Nigeria Bank in 1998 wọ́n fún wọn license wọn so ó ti but wọn kàlùkù kan ṣe bó ṣe wù náà yìí òun náà ni ó pé ọba mú òun náà ni ó pé ọba mú ìyẹn ni Governor Central Bank gbàgbá àwọn ti travel káàkiri gbogbo ayé òun ò rí bí a ti ń ṣe bá a ti ń ṣe Nàìjíríà yìí o wọ́n ní bó wọ́n máa ń ṣe àpọ̀ni wọ́n máa ń ní kọ́mítì tí wọ́n máa mójútó pé ẹ̀jẹ̀ àwọ̀ tí ẹ̀ ń ṣe so wọ́n rò pé àwọn èèyàn kọ́mítì ń gbà yẹn so wọ́n yan èèyàn méje àwa márùn ọmọ Nàìjíríà àwọn méjì ò kì í sọ ọmọ Nàìjíríà ń gbé pàwọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pé ká wo experience àwọn tó ti ń ṣe lágbàáyé so wọ́n fáwọn méjì kún wa ẹnìkan láti Sudan ẹnìkan láti Malaysia so Ọlọ́run ní kí n wà nínú àwọn méjèèjì tí wọ́n appoint yẹn so títí di sin náà mo sì wà ní council
tí à ń mójútó pé bẹ́ẹ̀ bá lóun fẹ́ ṣe. ẹ má bínú, kí ni orúkọ council náà? Financial Regulation Advisory Council of Experts ní Central Bank of Nigeria. So kò sí ní tá à ń ṣe ń bẹ̀ ju pé mẹ́rin bá ń kó wọn ní ṣe Islamic Bank kì í ṣe dandan àmọ́ a ṣe Islamic Bank a máa wá ṣe nǹkan míì kò sáyé rẹ̀. So n tí à ń mójútó nìyẹn. Nínú national assignment bákan náà ní 2015 National Insurance Commission iṣẹ́ wọn súnmọ́ bank bọ̀tọ̀ yàtọ̀ díẹ̀ àwọn náà mójútó insurance companies adójútòfò àbí adójútòfò. So ààrẹ nìkan gbà yẹn tí ó lóun lọ Kenya òun á rí i pé wọ́n ṣe kinní kan wọ́n ń pè ní Islamic insurance òun náà dé Nàìjíríà dé òun fẹ́ kàn fẹ́ bí tajà jẹ́ ni wá roll out báyìí ní àwọn náà ti ní Islamic insurance funny enough kọ́ra kìí ṣe mùsùlùmí so òun náà bẹ̀rẹ̀ kó òun ṣe Islamic insurance wọ́n tún ń pè ní takaful láwọn àlùmí no ọgbẹ́ òkè pé lágbàáyé either takaful or Islamic insurance so òun náà bẹ̀rẹ̀ rẹ̀ àwọn míín náà ń wò pé wọ́n nìkan ṣe máa ṣe kínní especially àwọn táwọn náà tó jẹ́ mùsùlùmí tó wà ní insurance companies by 2015 jẹ́ pé gbogbo ẹni tí máa ń ṣe insurance ní Nàìjíríà bí Central Bank ṣe mójútó bank ní National Insurance Commission mójútó àwọn náà àná wa wò pé wọ́n gba àwọn náà mọ̀ràn pé a gbọ́dọ̀ mójútó ń tẹ̀sí ìdíkọ́ kàn máa pé Islamic insurance ẹnìkan ìyọ́wó àmọ́ tó ń ṣe so àwọn náà tó wò pé àwọn fẹ́ ní council tàwọn náà tí wọ́n máa ṣe irú tí àwọn council ti sí gẹ̀ẹ́sì fún just insurance business so àwọn yẹn mẹ́rin so pé káwa láti jẹ́ council tọ̀ Ọlọ́run tó kádàrá pé wà nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn alhamdulillah so títí dì sí náà mo ṣe wà ní council yẹn so latest development ni pé níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn chairman wa wọ́n resign torí àgbà ti dé so wàrà àwọn bàbá wa àgbàlagbà ni wọ́n fa wa ilẹ̀ Yorùbá ń bì nǹkan dáadáa là ń sọ ń pa àwọn kádà kan bàbá wa Professor Naibi mo fẹ́ lè ké bóyá àwọn là kọ́kọ́ Professor Islamic Studies ní gbogbo ilẹ̀ Yorùbá yìí ní Yorùbá nìkan ṣáájú wọn bàbá dáadáa púpọ̀ ni wọn bọ̀tà bí a ti dé so currently èmi ni acting chairman of the Takaful Advisory Council National Insurance Commission. So in addition to that gbogbo ibi tá a bá ti rí àyè ká ṣiṣẹ́ tọ́lọ́run ara mi máa yá sí kọ́lá bí ò ní la owó lọ so olóbi jẹ́ jẹ́ pé ó fẹ́ wọ́n ní agbègbè kan Nàìjíríà ń bì tí n ti lọ pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ Islamic banking ní Islamic insurance ní Islamic capital market ní pẹ̀tọ́ káwọn èèyàn máa ti ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì máa àǹfààní tó wà níbẹ̀ kọ́dà mọ́ lẹ́nugun ilẹ̀ Ìgbò lọ ilẹ̀ Ìgbò so kò jẹ́ ara national assignment náà ní 2017 ìjọba ń gbà yẹn wọn láwọn náà fẹ́ ṣe ń táwọn gbọ́ pé wọ́n ń ṣe lágbàáyé kí ni wọ́n ń ṣe lágbàáyé à ń pè ní sukuk èyí tí ó pé ní ọ̀nà tíjọba máa fi ń gbogbo ìjọba ló nídìí kó bi aráàlú pé tẹ́ ẹ̀ bá lówó tẹ́ lówó tẹ́ ẹ̀ tí lò kó wá nídìí owó kò sí ìlú tí ì ṣe kò sí bí ìlú yẹn ti lè lówó tó yọ lọ́nà tí wọ́n fi máa béèrè pé sẹ́yìn ò tí ì lówó yín a fẹ́ ṣe nǹkan bá a fẹ́ sọ̀nà a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwó bọ̀dọ̀ ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe Ọlọ́run ọ̀fẹ́ òun lọ́nà bond tí wọ́n sọ ni pé àwọn raise bond ẹ bá wa á fún yín ní pépà pé ó kó yẹ báyìí fún wa a sì máa fi èlé báyìí kún fún ọ
a sì padà dáwó rẹ̀ padà ní ìgbà báyìí àwọn míì náà ń bẹ tẹ́lòmí ọmọ pé òun náà ẹgbẹ́ bọ́ǹdì ni o àwọn èèyàn máa ń béèrè treasury bill náà ọmọ ìyá bọ́ǹdì lòun náà ẹ mọ àwọn tí ọba dọ́gbọ́n gbé rìbá fún yàn wọn kàn ní wá tààrà gbà mí torí mo ráwọn èèyàn tí ń bí mi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ra treasury bill ní Nàìjíríà ntí wọn ò wò ní pé unlike bond dey clear téèyàn bá ra bond 1 million nísìnyí 1 million náà wọ́n kàn sórí ẹ̀ wọ́n sì ti lágbèmọ̀ pé 10% 16% 20% là máa fún ọ mẹ́fà ní oṣù mélòó ó sì padà wá gba 1 million rẹ lódìdí ó lè jẹ́ ọdún kan ó lè jẹ́ ọdún méjì ó lè jẹ́ ọdún mẹ́wàá based on agreement àmọ́ ó ti máa gba owó èlé díẹ̀díẹ̀. Treasury bill ǹjẹ́ òjò yá àwọn èèyàn ni pé tí wọ́n bá ta treasury bill mo ṣe wí nísìnyí lẹ́sẹ̀ 1 million náà bí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ. 1 million tí ọ wà lórí ẹ̀ náà ni ọ wà lórí ẹ̀. tí èèyàn bá sì tíjọba ọba padà sanwó yàn fún yàn bíi bond 1 million náà wọ́n san òun ò nílé. But kí ni àwọn èèyàn fura sí ni pé gbogbo treasury bill wọn ò issue rẹ̀ at a discount. ìyẹn ni pé 1 million yìí 950,000 lèyàn ọ̀sán from day one. àwọn èèyàn ò fura sí yìí o. àmọ́ eventually náà ilé náà ni ó padà bá dé. ẹnu oníṣẹ̀rí àǹtọ́jẹ́ náà ní ìtumọ̀ náà ni pé ó yá wọn ní 950. ó sì fi gba 1 million. ó sì fi gba 1 million ó sì lè jù bẹ́ẹ̀ ló ń gbà mí. so ọmọ ìyá kan náà ni wọ́n. but òdodo ni pé àwọn èèyàn ń rówó ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó bóyá ó ti rìtáyà ó ti ṣe nǹkan kan so wọ́n ń rówó ń bẹ̀ ọmọ mùsùlùmí mi náà lọ bẹ̀ ló jẹ́ káwọn àlùfáà lágbàáyé wá wò pé àlẹ́ báwọn èèyàn yọnu kó ń bẹ̀ àfikà fún wọn ní alternative èrò àti rìsáàcì tó pọ̀ òun ló bí n tá ń pè ní sùkúùkù ìpè sùkúùkù yìí bí ìgbà tíjọba náà ní òun nídìí owó àmọ́ òun wá yàtọ̀ òun ó jẹ́ pé ní kílẹ̀ fẹ́ fowó sí agbọ́dọ̀ mọ̀ ìjẹba fẹ́ fowó sí yìí owó táwa bá wá kó fún yín á fi ra nǹkan yẹn yọ wá di pa wà lánìí ẹ̀yin lè wá rẹ́ǹtì ẹ̀ lọ́dọ̀ wa ẹ máa wá san rẹ́ǹtì fún wa rẹ́ǹtì yẹn sì ṣe haramu òun lè rí ogbó títì tíjọba ń fi sùkúùkù ní wọ́n fi gbọ́dọ̀ kọ́ sílẹ̀ gbàgbọ́dọ̀ pé sùkúùkù lélẹ́yìí o kọ́ síjọba kọ́ ló ní presently àwọn tí ẹ̀yin ó ní 10,000 naira ń bẹ ẹ̀yin ó ní 100 owó wọn náà ìṣọ̀nà ni wọ́n ní so ìjọba wá rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ wọn ìjọba ọmọ wa san rẹ́ǹtì fún wọn èrè wọn ni tó bá ti wá dìgbà tí sùkúùkù yìí lọ gbére gẹ́gẹ́ bí bọ́ǹdì náà yóò ní tẹ́nọ̀ ọdún méje tẹ́nà bá ti wá expire ìjọba wà dá wọn ti ládùn pé a padà rà lọ́wọ́ yín torí pé irú títì nísìnyí wọn máa gbé títì lọ so ṣẹ̀rí àfaramọ́ kẹ́yìn ó ṣe àlùwádù ya ń ra nǹkan báyìí lọ́wọ́ rẹ má wọlé kò sí nǹkan kan tó ta kò nù ṣẹ̀rí à kọ́dà ní ọmọdé àbí alimami Malik òun ni ó gba àgbáyé ṣe ń lò nísìn fatuwa ìmáàmù ọmọdé àbí Malik ni pé originally bí wọn bá ṣàdéhùn ó lè pé ìmọ̀kan ní mo ṣàdéhùn ọ̀dà ìráyè rẹ̀ o àwọn àlùfáà ní ó lè jẹ́sẹ̀ dìyánàtà àmọ́ kì í ṣẹ̀ṣẹ̀ ọ̀bọ ìyàtọ̀ rẹ̀ ni pé ó lè jẹ́sẹ̀ láàrin wa àti Ọlọ́run àmọ́ kò sí tó lè fi mú ẹnìkan pé àbí kò ṣe nítorí bá lè mú yàn pé so ti ṣàdéhùn ó gbọ́dọ̀ ṣe é là ń pè ní pé ìlzámù ọ̀bọ̀ yìí. Al-Imam Málíkì mú àìdíà kan wá tó wúlò fún gbogbo ayé nísìn pé lódodo bí n bá ṣàdéhùn pé fún ọ ní nǹkan bí n bá sì ní òsí mọ́ kò sí ilé ẹjọ́ tí ó fi mú mi tó fi gbé mi. àyàfi tó bá ṣe pé àdéhùn rẹ̀ yìí ni ó fi tì mí lọ sí nǹkan kan. nítawọn àpèjú ẹ̀ tó kílẹ̀ àná tíra àwọn aní nísìn òní àkílóṣe ọgbọ́n tí ìfẹ́yàwó látijọ́ ìròyìn àkóso ni kí ló rí ní owó gíní àwọn sáré ti ilé ọ̀dà àná fẹ́yàwó ni wọ́n ń gbalé pé bàbá ti fẹ́yàwó tán rẹ̀ ń tilẹ̀ ọdún méjì fún
ṣẹ̀ǹpá déhùn náà nù ọba fi fẹ́ ìyàwó òun èèyàn gbọ́dọ̀ rẹ̀ jìlẹ̀ ọdún méjì ọba fi sì pé lórí àdéhùn pé lọ fẹ́ ìyàwó rẹ̀ jìlẹ̀ fún ọ àdéhùn ní kò nínú pé kò sí ibi tí ọkọ̀ lè fọlọ́pàá kan mú mi wọ́n lè fọlọ́pàá mú yẹn lórí yẹn sòrú yẹn ní máa ń wà lọ́rọ̀ sùkú tí ó fẹ̀mí àwọn investors ìsàlẹ̀ ìpè ẹ bá ṣe ò á ṣe báyìí ọba ti nírú náà nù ṣẹ̀rí àfàrà mákàṣe ìzámù èèyàn so 2017 yìí tí wọ́n tìjọba bẹ̀rẹ̀ wọ́n jẹ́ ìjọba náà mọ̀ pé ọgbọ̀dọ̀ lálàmójútó òun náà gbọ́dọ̀ ní ṣẹ̀ríà kanṣu tí ó mọ̀ pé ibi tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó báyìí ni ẹ tún ṣe so ọlọ́run ní kí n wà ná àwọn kanṣu tí ó mójútó. ní ìparí ọlọ́run fi àlùbáríkà tó pọ̀ sí gbogbo àwọn achievement ọlọ́run bá kó dákun kó má ṣe ní ẹ̀rí tako lọ́jọ́ gbélé kíámà ọlọ́run ṣe ní ẹ̀rí gbẹ̀yìn. ní ṣókí ẹ ti sọ àwọn teachers àwọn àgbààfà tí wọ́n ní orí pa lórí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àwọn tó jẹ́ àwọn student ń tẹ́lẹ̀ pé ní university ní o ní school pé bí ṣókí bí mélòó ẹ pé àwọn tèmi náà ti rí tí mo ti rí ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí náà ọ̀dọ́ bá yẹ pé ẹ fẹ́ kí n dákọ̀ alhamdulilayi Abdullateef wà nù sẹ́ẹ̀tì àwọn tí mo kọ́kọ́ lọ́dún tí mo kọ́ dé Nàìjíríà pé àkọ́kọ́ my first set of students barrister Abdullateef Lare Abdullateef wọ́n ń pè ní Asudaisi so and I am always proud of them that set I continue to be proud of them. Àwọn my first set of students Ọlọ́run ní kí n ṣe kò ń gẹ́ wọn so Aisha Zubairu ló gba the best PhD in Islamic law ní University of Ilorin lọ́dún tó lọ so bàtẹ mi mo supervise project jẹ so àwọn àkọ́kọ́ tèmi kọ́kọ́ Nàìjíríà and I can say if not the best they are one of the best of my students kọ́lọ́run ṣàjẹkùn dáadáa wọn náà. So but beyond that, mo láwọn students ṣe é ṣe pé lójú ọ̀nà àkàdá láti kọ́ wọn pọ̀ jà wọn ní àkàdá gan lọ. Kódà yẹn mọ ẹlòmíì. So ẹlòmíì ọkàn gbé kíní WhatsApp ní ó sẹ́ndì sí mi pé Gabon lòun ti ń sẹ́ndì ẹ̀, Congo lòun ti ń kódà lánàá yìí. Ìmọ̀ ilé wá sí kékeré kan tá a máa ṣe láàárọ̀ lẹ́nìkan bá sẹ́ndì kíní sí mi láti Congo ní ìjẹta lánàá pé iná gungun wífà fáwọn kò sẹ́ndì ti jẹta. Èmi ò mọ̀ pé Yunus wọn yẹn nìkan ní láti Congo rẹ̀ o gbọ́ ti jẹta nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lánàá yìí rí fáà sí ohun tí n ta láti sọ ni pé àwọn yóò gan pọ̀ làwọn dárúkọ so àdúrà mi ni pé Olúwa Ọba bí ó ti fàwọn àfáà tí wà ṣàánú wa kó fà wá náà ṣàánú àwọn ọmọ kéwú wa kó wá fà wọn náà ṣàánú àwọn ọmọ kéwú tí wọn náà níparí ọmọ fi jẹ balẹ̀jọ́ ká má jẹ balẹ̀jọ́ aburú. níparí kọ́lọ́run bá kí ó bá san ní ẹ̀san lórí kọ́lọ́run bá gbogbo dáadáa tọ́lọ́run bá ṣe fún yín kọ́lọ́run bá jẹ́ kí aburú kankan bẹ́ẹ̀ àti ti gbogbo tiwa náà. kí ni ìmọ̀ràn yín fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ìmẹ̀sìn àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfà ìtẹ̀yìn náà? Ìmọ̀ràn mi ni pé pàtàkì jùlọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn àfà náà gbogbo èèyàn náà lákẹ́kọ̀ọ́ ó ti wí lẹ́ẹ̀kan tó ń padà mo máa ń sọ fún àwọn èèyàn pé àwọn nǹkan méjì kan bẹ tẹ́mi kọ́ ní Saudi mo value rẹ̀ ju kéwú tá a gba sàtì lórí ẹ̀ lọ́bẹ̀. Àkọ́kọ́ ni al-ikhlas ẹ̀kejì ní at-tawadu wallahi akọ lára àwọn afáwà púpọ̀. Bí ìgbà téèyàn ń rọ̀yàn ní àgbo ni wọ́n máa rọ wá lágbo ìkíláàsì gbogbo gbà pé kéwú tẹ́ ẹ̀ bá tókè nítorí tọ́lọ́run ẹ̀ bá torí gẹ́gẹ́ dọ́ popular ẹ̀ bá torí gẹ́gẹ́ wáyé kò sí àfáà wa kódà tí ọkọ̀ wa náwó tí ọkọ̀ wa ń bàlágà òwì kátó wá pàápàá tí ọkọ̀ wa ń ta òhìdú
àmẹ́jọ kọ́ 150 ó ní impact lára tèmi púpọ̀ mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà ni ó rí lára ọ̀pọ̀lọpọ̀ wa náà ẹ̀kejì ní ìrẹ́ra ẹni ńlẹ̀ gbogbo àwọn àlùfáà wa tí bí wọ́n ti tó yẹn náà gbà tí wọ́n ń kọ́ wa àti lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ wa tẹ́lẹ̀ bí wọ́n bá bí wọ́n ẹgbẹ́ kí wọ́n tó pẹ́ra wọn tọ́lé bẹ̀rẹ̀ tọ́lé bẹ̀rẹ̀ ọmọ kíw làwọn rẹ̀ so ìmọ̀ràn mi generally òun náà ni pé kéwú tọlọ́run àti tànẹ́bì yìí tá ń pè ní kéwú ìmọ̀ kí lọ́lọ́run fẹ́ kí lànẹ́bì fẹ́ yìí èyí wá nítorí ayé àmọ́ Ọlọ́run lè fàyè sẹ́ni fún yàn bọ́lọ́n bá fàyè sẹ́ni fún yàn kì í ṣe haramu ẹ̀dá kan mọ́jọ jẹ́ pé òun ni ó wà ní wájú wa kì í ṣe pé àbí ìnira mi ṣàkóso lára gbọ́dọ̀ mo fẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ́ pé ayé lè wá báyàn àmọ́ kí ẹ mọ́jọ jẹ́ pé òun ni èèyàn máa lé. mo ní 2012 wọ́n yàn mí ní member council CBN ó ní tán ẹnìkan ló sọ fún mi pé Jaiz Bank 2012 fún Jaiz Bank bẹ̀rẹ̀ operation pé wọ́n wá àwọn àfáà tí wọ́n yàn ní kọmitì o kí n fún un ní CV mi ẹnìyàn náà jẹ́ senior mi mo sì fún èmi ò jẹ ìbímọ so ọkàndínjọ́ kan ni ẹni tó jẹ́ MD Jaiz ńgbà ń pè mí Alhaji Bentube on the first MD Jaiz and he's the chairman now it's one of the only chairman bank in this chairman Jaiz Bank Dr. Alaroden pé CV ni ó wà lọ́dọ̀ wọn kankan ní òkè ìyọpa èǹkè náà àfi bí mo ṣe rí lẹ́tà Central Bank kí wá ṣe Jaiz Central Bank kí wọ́n ń try láti connect ẹ̀ Alhaji Bentube ìyá wa pàdé ní 2016 yes 2016 2012 to 16 4 years interval. bẹ́ẹ̀ni a pàdé ní conference kan international conference kan èmi pẹ̀lú wọn wà ní panel kan náà so ibẹ̀ wọn ni wọ́n tó wá sọ ń tọ́ ṣẹlẹ̀ fún mi pé ṣé mo káwọn pè mí ńgbà kan báyìí ǹjẹ́ ìgbà wọn mọ́ mo ti mọ̀ pé bóyá ẹ ṣì ń ṣiṣẹ́ lórí àyíká kan náà ni pé ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà táwọn kó gbó CV ìjọ àwọn ní àjẹ àpúrúwà Governor Central Bank. Which was Sanusi then. It was Sanusi then. So àmọ́ ṣe rí dòní náà nù gbogbo báǹkì tẹ́ bá rí tí wọ́n ní Sharia committee Central Bank gbọ́dọ̀ approve wọn. So gbígbà táwọn bọ̀tí ń gbà yẹn kò tí ì sí irú council wa ní handle rẹ̀ nísìn. Governor ní handle rẹ̀ directly ń gbà wọn fún rẹ̀ orí table rẹ̀ wọ́n kó gbogbo ìwé wá. Wọ́n làwọn kan rí ní ọkàn yọ CV tèmi kó mẹ́ ọyọ sí ẹgbẹ́ kan ó sì sáyẹn sórí àwọn yòókù pé òun jẹ àpúrúfù àwọn yòókù fáwọn káwọn máa lọ èyí tẹ yọ sẹgbẹ yìí nǹkan ẹ̀hún láwọn náà fẹ́ ní council táwọn náà so this candidate àwọn fẹ́ reserve fún council wàláhì làbí ìmọ̀ nìkan and I didn't know until 2016 Alhaji Bentube publicly lọ sọ ní conference pé prof that's what happened doctor indeed the prof ń bá ẹ̀dá gbé wọn sọ fún ọ rí but that's exactly what happened ni pé wàláhì Ọlọ́run lè mú ayé wá àmọ́ káàkà má jẹ́ kóun ní a máa torí ẹ̀ sí ní tàǹsì pẹ̀lú ògùn Ọlọ́run ó sì máa mú Ọlọ́run rẹ̀ wá fún wa yóò ní mọ̀ràn mi o. Mo dẹ̀ kọ́ ilé yìí náà kọ́dà kí n tó dé Saudi mo kọ́ lọ́dọ̀ àfáà mi àwọn bàbá wa nídìí òròǹbó wọ́n lówe kan tó máa ń pa wọn gbà wọn lórí pé àwọn ọmọ kan wá látẹ̀kọ́ ń gbà wọn nígbà tí àmọ́ tá à ń ṣe lọ́jọ́ lójú ìjọ wọn bá ti dó díẹ̀ báyìí wọ́n sápadà lọ gbé wọn á máa jókòó wọn kiri táwọn ẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n dá sáńgbà wọn bá kiri dálé àmọ́ ìgbóló ààrẹ jẹ pa 1000 lẹ́nu ìgbà sílẹ̀ mọ́
bàbá wa sọ fún wa gbà pé ẹni ó bá sọ fún yín pé kí ni wọ́n fi kéwú ṣe ẹ máa wí fún pé ta ló ké béèyàn tí ké tí ò fi ṣe dáadáa. Allahu Akbar. Kìíní òun ó sínkì sí làákà ìsọmọ fún ẹ̀yìn kásá ké dáadáa ẹni wọ́n bá bí pé ọmọ ẹgbẹ́ sí dáàmú ara ẹni wọ́n fi kéwú ṣe bàbá ní ẹ̀yin náà máa wí fún wa pé ta ló ké béèyàn tí ń ké tí ò fi ṣe dáadáa. So ọlọ́run ó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan yín àtàwa náà ìdákun ikhlas kò ṣe pàtàkì lẹ́ni tẹríba kéwú máa ń jẹ́yìn tẹríba ni bí contradiction ni kí kéwú bí gbéraga sí yàrá lẹ́yìn tá a ṣe ń rí lónìí kéwú gbọ́dọ̀ máa torí pé ntí ó jẹ́ orí bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn àlùfáà الإمام بدر الدين ابن جماعة الإمام بدر الدين ابن جماعة إنه ترى وتوانقني تذكرة السامع والمتكلم في أدب العالم والمتعلم ترى هو لوري بي كلا هو ethics كلا هو ẹ̀kọ́ ní ọba kíw tó gbọdọ̀ ní ibẹ̀ ni Al-Imam Badruddin Ibn Jama'a àti méjìmọ̀ fẹ́ wí ẹ̀yìn ó mọ̀ kékeré gbọ́dọ̀ bí ìtẹríba fún yẹn ó ní al-ilmu thalathatu ashbar gbogbo tá à ń pè ní mà yìí ọ̀nà rẹ̀ ò jẹ́ íǹchì mẹ́ta péré íǹchì mẹ́ta péré náà ni mà ní man dakhala fi shibri al-awwal takabbara ومن دخل في الشبر الثاني تواضع ومن دخل في الشبر الثالث علم أنه لم يعلم ẹni ọba gbé ẹsẹ̀ tó bá fi wọnú íǹchì alákọ̀ọ́kọ́ mà ayọ̀ yes àwọn náà ti dé takabara àmọ́ bó bá ní sùúrù tó bá fi gbé wọ íǹchì ẹlẹ́ẹ̀kejì Imam Badruddin ní yóò wà ní ìtẹríba bọ́bá tẹ̀ wá débi ń tẹ̀ lẹ́ẹ̀kẹta yọ àṣàjẹ̀jì ìmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bó sì rí nù wa fawqa kulli dhi ilmin alim so ìmọ̀ràn ní méjèèjì nù lọ́n kọ́ mọ́sá sí ọ̀run fẹ́ ní kọ̀ọ̀kan wa tó ti mọ̀ wá ń bẹ̀ kọ́ lọ́ mọ́gbà lọ́wọ́ wa tí ò tí ì ṣe fún wa kò ṣe ní ọ̀run fún wa. Lastly, Prof, kí ni parting shot yín or parting word yín fún gbogbo àwọn táwọn wò wá àwa àti everybody náà. Alhamdulillah mo fẹ́ gba gbogbo àwọn ọ̀dọ́ níyànjú kí wọ́n wo tí àtàwọn yòókù rẹ̀ kọ́ sí. kì í ṣe pé nítorí pé mo rí wọ àbí mo ráwọn yòókù náà lẹ́kọ̀ọ̀kan Abdulsalam ní Abdullatif ní àtàwọn ẹlòmíín but ẹwà nínú àwọn tí èmi máa rí tí inú mi máa dùn kì í sì máa ń bàbá rí àwọn kan tó bà wá nínú jẹ́ ìmọ̀ rí yín yìí ó dàbí tẹ́sílíà pé pẹ̀lú ògo náà future Islam future sunna ọ̀dà inshallah ta'ala mo fẹ́ kí wọ́n understand yín kì í ṣe pẹ́yìn náà ò rí ní táwọn náà rí. Àwọn àlùfáà yín lè ní lapsis àwọn àlùfáà yín kì í ka kẹrin náà mo mọ̀ pé náà àwọn àlùfáà yín lè kémi náà kù bọ́bọ́ bẹ́ẹ̀ pé àyè pera wa láàfáà o àmọ́kẹ́ bá gbọ́n tì yín but ẹ mọ bí ẹ ṣe ń ṣe kí nǹkan má dàrú ẹ sì ń wo pé objective kan tóbi jù kan lọ ká bá ẹnìkan jà ká bá ẹnìkan ló kọjá nǹkan kékeré lélẹ́yìn bọ̀ kí ni nàtíjà rẹ̀ fún dáwà kí ni nàtíjà rẹ̀ fún Islam pàtàkì jùlọ láwùjọ bí tá a wà ń bí so mo fẹ́ káwọn ọ̀dọ́ náà kí wọ́n wo tí wọ́n wò yẹn kọ́ sí orí pọ̀ ń bẹ púpọ̀
ọlọ́run wa sàmànà tìyín náà yọ sàlékún ìsàmànà fún yín kí n clear rẹ̀ I'm not kì í ṣe pé bóyá admit guilt o ìgbà àwọn náà ti ní torí bí tá dánwò dé ní ìṣiṣẹ́ gbọ́ àwọn náà ti láwọn ní lapses ara ń tí mo láàrin tí ń bá yàn nínú jẹ́nu máa sọ word téèyàn kan lò ní context kan wá gbé lọ no but wallahi àgbà pé kò sẹ́ni tí ó jẹ́ máa sùn ní tí ń sọ nù o ìsìnpá bí èmi àbáwọn ẹlòmíín náà àwọn tí ẹ mọ̀ ní ẹlẹ́tìn tàbí iṣẹ́ kan tó àbàdíà hafizahullah àtàwọn afáwà ní professor akọrìndé nǹkankan wallahi mo mọ̀ wọ́n débi pé kò sẹ́ni tí ó deliberately fẹ́ takọlọ́ mo lè jẹ́rìí wọn lẹ́yìn bẹ́ẹ̀ bóyá wọn náà lè jẹ́rìí èmi náà kò sí ẹnìkan tí ó wà á gbé àfẹ́sẹ̀ tọ́lọ́run ọjà kò bí mistakes nǹkan míì náà sì lè mọ́jẹ mistake kọ́ àpíà sí ẹ̀yìn tẹ́ ń wò pé bóyá yẹ wọn ṣe báyìí Kamil àti fẹ́ parí episode bọ̀tẹ́ jẹ́ ń sọ kankan sheikh Zurban tí mo sọ lẹ́ẹ̀kan ara training kan fún wa ni wọ́n wà ńlọrin lọ́jọ́ kan àrìngbà tó ń ṣe dáwọ́rà lọrin dáwọ́rà Nàìjíríà Sokoto wọ́n máa ń láàrin Sokoto Maiduguri wọ́n risk life wọn life wọn wà simple wọ́n wà ní Saudi ọ̀dọ̀ àwẹ̀ Bákálẹ̀kẹ́ wà èèyàn ọmọ rìn lágbọ́n bí Sokoto Maiduguri Ìlọrin wọ́n tó ti ń ṣe Kano nígbà tó padà yẹ ọ̀kan náà ara wọn lówó Nàìjíríà kọ́ lọ́kọ́ san lẹ́sẹ̀ dáadáa lájì ń dín mí wọ́n padà wá gbé private jet fún wọn. Ìbí ẹ̀ ti ń gbádùn lónìí ní òun wọ́n ní ẹ̀ máa kiri kí ẹ̀ máa ọwá gbogbo ìgbà tán bá ti dé kọ̀ wá ní ìlú private jet rẹ̀ mọ́ yọ́ máa wá mẹ́sì ní ètò wọn wọ́n travel. Àwọn èèyàn ń ṣe tọ́lọ́run lọ́nà tó yóò ń kálukú olówó bílọ́níà ni yóò sacrifice pé wọ́n páàkì private jet wọn sí airport wá ń bì ní tí sẹ́gun bá ń bá wà lọ́rùn ìyẹjọ́ tó bá lò mẹ́ yóò tún lọ Kánò yóò tún lọ wọ́n bá lo oṣù kan Nàìjíríà àwọn ọmọ lò wọ́n wá wà lọ́rin jọ kan ẹnìkan wá náà àwọn tí wọ́n wá ń kí wọn pé wọ́n bá ti wá gba àwọn èèyàn máa wá àtàfà àtàwọn kéwù àtàwọn èèyàn pàtàkì ńlù náà wọ́n wà nílé bàbá wa Chipladi Méjì Gbàjà àwọn náà máa gbà wọn lálejò àwọn bàbá yìí náà ní jọ́nì wọ́n níbi wọ́n ti ń bọ̀ wọ́n níbi wọ́n dé ní jọ́hún wọ́n ti débi tó dáa jù bẹ́ẹ̀ lọ lónìí Ọlọ́run ó wà níyàn bàbá yìí tí a tẹ́nìkan ọ̀ràn kan gbébi tọ́lọ́run ó gbé sí ní wọ́n bá tẹ̀ lẹ́nìkan ọ̀dà yunifásitì Islam lẹ̀ tí ó wà jálá kọ̀kọ́ àwọn gẹ́gẹ́ ti sọ fún mi rí pé ní wọ́n bá bí ẹ̀yin gẹ́ ẹ̀ ní ronú ẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀tọ̀ Ọlọ́run rà níyàn wọn rẹ́dì láti ṣètò Ọlọ́run láti tí wọ́n bá ní báyìí là ń ṣe tẹ́lẹ̀ wọ́n sì ń dúlẹ̀ díẹ̀díẹ̀ ẹnì wá wò pé kò tí ì tó àlejò kan tó wá ń jọ bá ń yarí báwa fáwa pé sẹ́yìn náà ẹ̀rí nǹkan báyìí ẹ̀rí kíní ẹ̀rí wọ́n á bú ẹ̀rí ọ̀dà àrí ṣe páàrí àjẹsẹ̀ páàrí ó jù báyìí lọ tẹ́lẹ̀ ìjọ ni wọ́n á sọ kankan fún wa èmi àtàwọn táwa ń bẹ̀jọ wọ́n ní tọ́wọ́ ẹ̀ pa ṣe bí eléyìí tó dé tí ń kígbe yìí bó ti ṣe yìí ni gbogbo yìí yẹ ní ilé Saudi wọ́n ní nítorí ń jọ táwọn kọ́kọ́ dé Kano ni wọ́n kọ́ gbé dáwọ́rà wa condition tí wọ́n fún àwọn ni pé bẹ́ẹ̀ bá ṣe dáwọ́rà o ẹ gbọ́dọ̀ kó àwọn ọmọ alákìdá o wọ́n sì mọ́nítọ̀ àwọn débi pé wọ́n gbọ́dọ̀ rí tàwhídù nínú timetable pé ẹ bá ẹ̀kọ́ wọn náwó kọ́ wọn ní sọ́fọ́ kọ́ wọn ní wọ́n ẹ wá gbé àkìdá wa bí àwọn ẹ máa kọ́ àwọn ọmọ lọ́wọ́ ẹ bá ti gbà ẹ máa lọ àwọn ní àṣeyìn wa àní kò ní ẹ̀ní oríta òyìnbó ṣé ìjọba ni àwọn àgbà àwọn ayọkọ àtúntò ẹ ṣe dandan ni kí ẹ ríta òyìnbó nínú táǹtìwá kẹ tó kọta òyìnbó ó ní torí pé àwọn ọmọ kéékèèké àfáà tí wọn wà pẹ̀lú àwọn gbà àwọn náà ẹ̀jẹ̀ ọ̀dọ́ gbé àwọn náà pé irú kí ni ṣé ìwúwì ẹ wá ní bàbá ní kọta òyìnbó máa lọ wọ́n lẹ̀ wọ́n dáhùn lọ pé àwọn tó wá láti nínú ẹ̀ mọ̀ wọ̀lọ̀ ẹ̀ fẹ́ òun náà ni àwọn ṣe ó pa àwọn ọmọ tí mo wí nù higher objective táwọn ń wò àwọn sì mọ̀nà táwọn lè gba tí wọ́n wí táwọn
àwọn gbàtà wa délé láwọn sọ fún àwọn dàkátìrà kéékèèké kí ni ṣe èmi ní wàá yọ tàwíìdù kò nù bọ̀ ṣé ó di dandan kí n kọ àtàwíìd sórí timetable kí n tó kọ́ yẹn tàwíìd ló gbọ́ ọlọ́run ẹni tó bá ṣe dáwọ́rà ẹ̀ nọ́tìsì gbogbo hadithi mẹ́ta hadithi olórí dúnú ọ̀gbìn ọmọ pàdé kò sí hadithi kan tí èsì hadithi tàwíìd nínú mọ̀kọ́rọ̀ àbúdáwọ́rà indirectly gbogbo tí sheikh zuba ní àwọn wá padà wá di pé àwọn tí wọ́n ní kò sí tàwíìd yìí after 10 years or thereabout àwọn ará wọn ní dáwọ́rà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di àáfàá ńláńlá lónìí ara wọn yìí ò ní o láì dárúkọ inú àwọn àáfàá àgbà àáfàá dáadáa lẹ Yorùbá tẹ mọ lónìí náà mo mọ̀gbà tí ẹni náà kọ́kọ́ dé Saudi tá a jọ sí ájì tó gbé tíra náà kàdé wa ìsìnkú àwọn bọ́tì ìkọ́sẹ̀ ń bẹ lára Ànábì sallallahu alaihi wasallam àwọn kankan bẹ tí ò ṣe kí jìrà pé díẹ̀ lillahi al-mathalul a'la ẹ̀wọ̀n tá Ànábì ṣe tí ọ̀rọ̀ rẹ̀ bí adé wọ́n ní ká Ànábì tó bá ń pé ká ṣe agreement ọ̀gbọ̀dọ̀ kọ Muhammadu Rasulullah tàbá gbà pé Rasulullah ni wọ́n á máa bọ̀jà kí ni ká kọ Muhammad ibn Abdullah already wọ́n sì kọ Rasulullah ọwọ́ mi dà Ànábì wa ní Ali parẹ́ nígbà láwọn ọ̀fẹ́ Ali ní láyé èmi ní kí n pa Muhammad Rasulullah sí mi wá gbàgbé sí Rasulullah kí lè Ànábì ṣe ń dọ̀ Ànábì ọmọ tí ń jẹ́ Rasulullah ní kíkọ́ Ànábì ọmọ àkọ́kọ́ máa ká bọ́lọ̀ ní sí Ànábì sallallahu wa sọ fún Ali kọ́dà fi hàn mí kí n parẹ́ fún ara ní Rasulullah wa famahahu nafsi tọ́yì àwọn tó ní ọmọ kọ́ ọ̀nà ọmọ kọ́ Rasul ṣé àwọn gbọ́ padà kọ́ Rasulullah ìwọ́n tó kù láyé so n tí ń sọ nù environment yóò kọ́ wa láwọn kankan environment làwọn bàbá Yorùbá ní wò ń jọ ẹnìkan ò lè sọ orí yóò bá wọn fún wọn Saudi tí wọ́n gbà bọ̀tà wa níbi tá à ń lọ àwọn eléyìí sì fẹ́ gbé àwọn náà mọ̀ ní pé ẹ̀rọ wí fún ẹ ní wọn ò fẹ́ wọn wá plot ní pé sẹmọtẹbi lé wọn. ya pé ká má kọta òye sùn wọn pé kò sí dáìrì lẹ́sẹ̀kẹsẹ̀ wọn wọn tú lẹ́nu. Barakallahu fikum. tó jazakumullahu khairan náà wá san àwọn pòfẹ́sọ̀ wa ní ẹ̀san lórí ilé tí wọ́n sọ fún wa náà abẹ́lẹ́ wọn bá kí Ọlọ́run jẹ́ kí ó wúlò fún àwa àti gbogbo wa náà Ọlọ́run bá kódà kún kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa àti déédéé abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó bá strengthen ìmánì wọn àti tàwa náà a ṣe ń rí tinú wa ń dùn Ọlọ́run bá kí ó má jẹ́ kó di ìbànújẹ́ abẹ́lẹ́ wọn bá kọ́lọ́run bá fi ẹsẹ̀ yín kó bá fi rìn lọ jù báyìí lọ gbogbo àtàbà máa rí àkúrá ìmọ̀ wọn tún máa dùn sí náà gbogbo ẹni táwọn wà náà adúpẹ́ ní ọwọ́ yín púpọ̀ jazakumullahu khairan subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.